ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáyé ń gbọ́ ọ̀rọ̀ kan mo mọ̀ tó mú wá sẹ́yìn tí ìyẹn olólùfẹ́ mi ò ń gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lágbára ni o. Kí ọ̀rọ̀ ọ̀hún dálé lórí ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yẹn ọmọ Nàìjíríà nípa ọ̀rọ̀ Wàsíù Àyìndé náà mọ̀ ní o. K1 King Wàsíù Àyìndé tí gbogbo èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí gbogbo àgbáyé mọ̀ ó mọ̀ lọ́rọ̀ ọ̀hún dálé lórí àti nípa ọ̀rọ̀ yèyé Wàsíù Àyìndé àti ìyàwó rẹ̀. Yèyé Ẹgbẹ́kẹ́mi ti dìde wọ́n ti sọ ń gbọ́ wọ́n ti tú àṣírí tí gbogbo ènìyàn mọ̀ nípa ọ̀rọ̀ Wàsíù àti nípa ìyàwó rẹ̀ àti yèyé rẹ̀. Ṣé rí bí àgbà bá mọ̀ wà láyé ibẹ̀ lọ́mọdé máa bá o. Ọ̀rọ̀ lágbára ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ń gbọ́ yèyé ó tú gudugudu ọ̀rọ̀ màmá tú gudugudu ọ̀rọ̀ o ènìyàn mọ̀ ni màmá tú síta o. ń gbọ́ yéé lágbára yéé yanilẹ́nu ń gbọ́rọ̀ ń bẹ bí ṣe lọ lẹ́nu màmá. má joyè ya Mohbad. àwọn olóyìnbó á ní it's late when the head is cut off. má joyè ya Mohbad. ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wọn kọ́gbọ́n ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ wọn ká fi tún tara wa up. it's not about ká búyàn rárá o but ká learn ẹ̀kọ́ wà tá a fẹ́ kọ́ ń bẹ̀. a fẹ́ fi ọ̀rọ̀ ìyá Wàsíù Àyìndé àti Wàsíù Àyìndé àti àwọn ìyàwó ẹ̀ a fẹ́ fi kọ́gbọ́n. gbogbo ẹ̀yin abiyamọ ẹ join mi. ẹ jẹ́ ká fọ̀rọ̀ Wàsíù Àyìndé àti àwọn ìyàwó ẹ̀ ṣàríkọ́gbọ́n. ẹ jẹ́ ká yálò nú ọ̀rọ̀ wọn tá a lè múlò wà ń bẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ ìyá yìí o. ìyàwó Àlímọ́tì Ṣàdíà olórúkọ ìyá àbá mi ọ̀run yíire ọlọ́run adé àyín pọ̀ kẹ́ ọlọ́run àtẹ ògo yín sáfẹ́fẹ́ rere. May your soul rest in peace. Abiyamọ tòótọ́, abiyamọ tí kì í sùn, abiyamọ gidi, kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. Yes, kí ló ń pè lábiyamọ? Kí ló ń pè ní òbí? Kí ló ń pè ní ìyá? Gbogbo wa la máa jèrè àwọn ọmọ wa. ẹ̀rí bí Manuela àti rọ́pò àti Fathia ẹ̀rí wọ́n já ó nítorí gbogbo oníkàlùkù ń ṣe Kennywood hi Kennywood wọ́n tira wọn ẹnìkan ń duwájú ẹnìkan ń dẹ̀yìn ẹ ti ẹ̀ jẹ́ ká máa mú gbogbo rádaràda yìí kúrò lórí social media ẹ máa kẹ́kọ̀ọ́ nínú gbogbo ohun tẹ́ ẹ bá ń rí bí ìjà kọ́ ni kó máa ṣe yín. Gbogbo nǹkan tá a bá ń rí náà kọ́ ló jẹ́ pé negative ni ká sáré máa gbé jáde ẹ máa jẹ́ ká rí positive mú wá nínú gbogbo nǹkan tá a bá ń rí lórí social media. ẹ rí olóríire ìyá lálùbáríkà ìyá gidi ìyá àrídùnnú ìyá tó fi ń tọrọ ọ̀yá àwọn abiyamọ tó fi ń tọrọ abiyamọ àwọn abiyamọ tó ṣe é mú yangàn láwùjọ. ìyá Wàsíù Àyìndé ìyá mi ọ̀run yín ire. bẹ́ẹ̀ ni wọ́n ní ó fẹ́ dàbí lágbájá ṣé òun tójú lágbájá rí kójú mi ríre kọ́rọ́wọ́ bí ìyá Wàsíù ojú ìyá Wàsíù Àyìndé rówó ríre ó rọ́mọ ó wá róore nígbẹ̀yìn. ìyá yẹn ṣàkọsẹ́ o tábà ní parọ́ kunra wa ìyá Wàsíù Àyìndé gbìyànjú kò wá fi lórí bẹ́ẹ̀ tí ìyá Wàsíù bá jẹ́ ẹni tó ń sun àsùnpìyè tó kàn ń jà lásán tí ó kàn ń múra lásán tó kàn ń ṣe fáàrí lásán ni àwọn obìnrin yìí ò nílé wọn á ti ṣọmọ ẹ ń ṣekúṣe fún wọn á ti rọmọ ẹ ń bi tí ò fẹ́ ẹ gbàgbé pé iṣẹ́ tọmọ ẹ ń ṣe iṣẹ́ ayé ni ẹ gbàgbé yẹn àwọn obìnrin lásán nítorí pé tírin bá kọrin rin máa ń dúró ni ṣùgbọ́n ìwọ abiyamọ tó fẹ́ jèrè tó fẹ́ rí èrè ayọ̀ jẹ bí ìyá Wàsíù ṣe rérè ayọ̀ jẹ nítorí èmi náà fẹ́ rérè ayọ̀ jẹ bí ìyá Wàsíù Àyìndé ṣe rérè ayọ̀ jẹ mo dẹ̀ mọ̀ páyì náà fẹ́ rérè ayọ̀ jẹ bí ìyá yẹn ṣe rérè ayọ̀ jẹ kí Lédùmarè wá gbà á níbàdà fún wa kó wá ṣe lóore fún wa kó jẹ́ kọ́rọ̀ tiwa náà dayọ̀ kó rí bẹ́ẹ̀ kó gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ o. ṣebí ti Fathia àti ti Manuela lè rí
àwọn àlè tán ní lè sọ̀rọ̀ síta ń kọ́ táwọn náà fẹ́ ṣòpò kọ́ máa rí wọn Wasiu Ayinde olóró ọ̀gá àwọn ignore ó mọ̀yàn ignore pa bọ̀dá tẹ̀rí yẹn ó mọ ojú láti fi wòyàn báyìí kẹsẹ̀ kéèyàn tàkìtì báyìí tí ò bá ní strong mind bó sì yẹn kọ́ ni mo fẹ́ sọ ń pa ẹ̀ ohun tí mo fẹ́ sọ ń pa ẹ̀ ni wípé tá a bá ti rí ọ̀rọ̀ tó bá ti jáde báyìí ẹ jẹ́ ká wo ohun tá a fẹ́ múlò nínú ọ̀rọ̀ yẹn tó máa wúlò fún wa àwa obìnrin la ní ọ̀rọ̀ yìí o díẹ̀ ní tàlàbà nínú ìbejì díẹ̀ ní tọkùnrin ní gbogbo ìgbà tá a bá ti ń bí ọmọ ẹ jẹ́ ká mójútó wọn nítorí bẹ́ẹ̀ ní tìrí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ẹ rí oore tí Elédùmarè ṣe fún ìyá Wasiu Ayinde 106 ohun ọ̀pọ̀ èèyàn kó jẹran pẹ́ lẹ́nu òun fọ̀nà fún kì í jẹ́ ìdí táwọn àgbà fi ń pa á lówe nìyẹn pé tá a bá sọ pé ó máa pẹ́ tó bá lọ yá tá a bá lọ máa yá tó bá lọ pẹ́ bí ìyá yìí ṣe wà àwọn àsìkò kan wà tí ò ní sí rárá kò torí pé kò sí yẹn kó ta ọmọ ẹ̀ nù ọmọ bọ́ síta ó rìnrìn àjò ajé bẹ́ẹ̀ nìyẹn ń fàṣẹ́ ó níyẹn wàá bojú wẹ̀yìn ọ̀pọ̀ ọmọ ni ìyá ti sọ sádéédé bẹ́ẹ̀ ló ti sọnù lọ tí ò rí ọjọ́ ẹ̀yìn ẹ̀ tí ò rántí ẹ̀yẹ ẹ̀kẹ́yìn ẹ̀ àwa òbí a gbọ́dọ̀ máa rántí ọ̀la tí ò rántí fẹ́nì kankan wa ọ̀la tá ò lè sọ bóyá ó máa dé bá wa bẹ́ẹ̀ ni ti rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ èní la rí ẹ̀dá kan ò mọ́la ìyá Wasiu Ayinde gbìyànjú bí ò ṣe fàyélẹ̀ fún ayé kan ṣẹ́ igi ẹ̀ kan ṣẹ́ ọjọ́ ọ̀la ẹ̀ bẹ́ẹ̀ ni ò fàyélẹ̀ fún ìyàwó kankan láti pa omi ìdùnnú ẹ̀ láti yí dànù láti fa aṣọ ìdùnnú ọ̀la ìyá kò fàyè ẹlẹ̀ fún yàn ẹjọ́ torí Ọlọ́run èébù wo náà ní bùyà Wasiu ìtọ́ bó ṣe wà yẹn àìmọye àjẹ́ àti kí tún wá ní àjẹ́ yẹn ló fi ń jẹ́ kó jèrè ọmọ lẹ́nì àjẹ́ tí wọ́n pè yá yẹn ló fi jèrè ọmọ lẹ́nì ibì kan wà ń bí báyìí tí Emmanuela ti lọ jókòó ti ìyá náà ó lọ jókòó ti ìyá yẹn ó wá ń fọwọ́ ra lára ródóródó báyìí ó ń fọwọ́ ra lára ródóródó báyìí ó ń fọwọ́ ra lára ródóródó mo wá ń wò báyìí pé Olúwa má jẹ́ kémi náà ṣiṣẹ́ lásán má jẹ́ ń ṣiṣẹ́ lásán gbogbo abiyamọ ẹ ò ní ṣiṣẹ́ lásán aláṣejèrè lolúwa máa ṣe gbogbo wa lórí àwọn ọmọ wa ogun kan ò kí ń lelele kólúwa má ṣe ìyá tó kú yìí àjò ẹ má bínú odú ò la gbọ́ sorry hi ìyá tó kú yìí tẹ́ ẹ bá bí léèrè àríwí mi ò tí ì rí òbí kan tí wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ní rí wí lórí ọmọ bẹ́ẹ̀ ni nítorí èní kọ́ nítorí ọ̀la ni ó níbi tí mò ń bọ́rọ̀ mi lọ o torí ṣe mọ̀ pé kó tó délẹ̀ lórí social media ni kó tó délẹ̀ ni àṣà ta kọ́ ní Nàìjíríà nìyẹn bàbá ti rìn báyìí èmi ò mọ̀rú ilé ayé tí Nàìjíríà wá ń sì tẹ́ pé wọ́n kì í rìn kan má lọ ọlọ́pàá lẹ́yìn nígbà tó jẹ́ pé èmi ò mọ̀ láì ṣe pé èèyàn ń ṣe nǹkan fura kó kàn máa kọ́ ọlọ́pàá rìn káàkiri ẹ máa wo ìyá yẹn ẹ wò Manuela àti ìyá yẹn ṣẹ́rí Manuela àti ìyá yẹn ṣẹ́rí ìyá yẹn ṣẹ́rí bó ṣe appreciate ẹ̀ èmi náà fẹ́ ru appreciation bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni mo ṣe fẹ́ rí mo mọ̀ páyì náà fẹ́ rí ru appreciation yẹn kì í ṣe pé Fatia náà ò tí ì ṣe bẹ́ẹ̀ fún o Fatia náà ti ṣe bẹ́ẹ̀ fún ṣé ká wá sọ pé àwọn tó wá síwájú wọn ò mọ̀ ṣe ni àwọn tó síwájú wọn mọ̀ ṣe ṣùgbọ́n àkọ́ wípé báńtálẹ̀ ni wọ́n èrè ni wọ́n fẹ́ jẹ lára àyá yìí èrè tí wọ́n jẹ lára àyá yìí ni ọmọ tán bí fún Wasiu Ayinde
ṣùgbọ́n ojú tí gbogbo wa máa fi ń rí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Lóòótọ́ la fẹ́ jèrè ọkọ nígbà púpọ̀ ọmọ là ń jèrè, tá a bá ti jèrè ọmọ àti jèrè ọkọ, gbogbo ẹ̀kọ́ la fẹ́ sọdógún. Àmì ò lè gbà kọ́kọ́ mi fẹ́yàwó méjì, ó ń ṣe rẹ̀ ní ọkọ á fẹ́yàwó méjì, ìwọ ni kó o wá tún àárín yẹn ṣe. Ìyàwó kejì tó ń bọ̀ ní ò gbọ́dọ̀ sọ pé orí òun ti yí. Tó bá lórí òun yí, sọ fún pórì tí ẹ gangan ò pé rárá, nítorí palára rí ló làmú yẹ ẹ. Ṣọ́rọ̀ mi yé yín. Ìyá Wàsíù Àyìndé nínú àwọn obìnrin ọ̀gá ni. Ọ̀pọ̀ òbí ló dàbí ìyá Wàsíù Àyìndé, bí wọ́n ṣe ń gbàdúrà, bí wọ́n ṣe ń ṣe tó, Ọlọ́run ò fún wọn lóore ọ̀fẹ́. Iṣẹ́ kékeré kọ́, ká tó wúgi ká tó lagi, ká tó igi sí wẹ́wẹ́ ká tó dì lókùn, iṣẹ́ kékeré kọ́. Ká tó kọbè ká tó wọ́n mi sí ebè yẹn, kó tó wuṣu àbí kó tó wu pákí, iṣẹ́ kékeré kọ́. Ẹ̀yin òbí, ẹ̀yin abiyamọ ni mò ń bá sọ̀rọ̀. ní olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí ẹ̀ ti ń wò mí, mo mọ̀ kí n lóko, mo mọ̀ kí n lódò, mo kọ́mọdé, mo kágbàlagbà, mo kọ́kùnrin, mo kóbìnrin. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ń fi wò mí ojú náà mi àfọ, etí tí ń fi gbọ́ mi etí náà mi á di. Ó rere bí iye létí yín mi á gbọ́ o. Ìwọ fọ́nrán ó lágbára o, ọ̀rọ̀ mọ̀mọ́ kì í síbẹ̀ o. Kí a bá mi share fọ́nrán káàkiri gbogbo àgbáyé, kí n share rẹ̀ kó kan gbogbo ọmọ Nàìjíríà lára. Kí n kọ́mẹ́ǹtì sábẹ́ fọ́nrán, kí a like rẹ̀. Ìwọ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, fáǹfààní yín tètè subscribe sórí ètò. Ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bell. Ìmọ̀wọ́ tẹ aago òun kí n hàn notification bell yín sílẹ̀. Ó mọ̀ láàtá inú lóbó lóòrèkóòrè o, tí mi Kúnlé Ìjẹ̀ṣà bá tó ti mú fọ́nrán wá fún ìyẹn olólùfẹ́ mi. Nígbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, gbogbo bẹ́ẹ̀ ṣe lọ ní yèyé Ẹgbẹ́kẹ́mi mọ̀mọ́ tú o. Ọ̀rọ̀ ń kì í síbẹ̀ lórí ọ̀rọ̀ ìyàwó Aláàjì Wàsíù Àyìndé àti yèyé rẹ̀. Gbogbo ènìyàn mọ̀, gbogbo nǹkankan ènìyàn mọ̀ ní yèyé Ẹgbẹ́kẹ́mi mọ̀mọ́ tú o. Ṣé mọ̀ yìí ibi àgbà bá wà, ìmọ̀ yìí ọ̀rọ̀ tágbàlagbà bá sọ, sọ̀rọ̀ asán o. Ayíbọ̀ ọmọdé bá gégi ní gbóbi yìí, àgbàmọ̀ ló máa mọ ibi tó máa wó sí o. Yèyé sọ gudugudu ọ̀rọ̀. Nígbọ́ ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, kí a gbọ́rọ̀ ọ̀hún, kí a gbọ́n jábọ́. Ìwọ ẹnu sọ̀rọ̀ bí iye náà ni a ti gbọ́rọ̀, torí èsì gbogbo ọ̀rọ̀ mọ̀lẹ́yàn máa gbọ́ lẹ́nu ọmọdé o. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà, ẹnu sọ̀rọ̀ ọ̀hún náà ni a ti gbọ́. Ní máa jẹyin orí àpáta kì í wẹnu àké. Ẹ gbìyànjú pẹ̀lú àwọn ọmọ yín ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kán bú yín, ẹ jẹ́ kán bú yín láláṣọ pípọ́n, ẹ jẹ́ kán bú yín lálákìísà, ẹ jẹ́ kán bú yín pa ẹ̀bẹ́gbẹ́ mu. Ẹ̀yin máa bẹ́gbẹ́ mu, ẹ máa ráyè ṣe jù wọ́n lọ nígbà táwọn ò bá rí ṣe wọ́n. Nítorí pé àwọn ọmọ tẹ́ ẹ bí yẹn òun ni ọ̀la yín. Nítorí pé ìyá Wàsíù dúró ti Wàsíù ní ọjọ́ ọ̀la ẹ fi ṣe ló ṣe nítumọ̀ ní gbogbo ayé ṣe gbárùkù sí. Tó bá fi Wàsíù sílẹ̀, tí Wàsíù Àyìndé rùn pa káàkiri tán bá ti na ọ̀tá ẹ̀ pa, ta ló fẹ́ gbé ìyá yẹn lọ́jọ́ ìní? Ta ló fẹ́ kẹ́? Níbo ni Fathia àti Emmanuela fẹ́ dúró sí? They will be nowhere to be found. Torí kan bá sunwọ̀n ó máa ran ọgbà ni. Orí Àlímọ́tù ló sunwọ̀n ló fi ran Rọ́pò àti Fathia. Ṣé ẹ fẹ́ gbọ́? Kábímọ fún nìyẹn sọ pé ká nífẹ̀ẹ́ ní dénú. Àwọn ọ̀ṣẹ̀dá kan máa ń wà, èrè tó fẹ́ jẹ lára ọkùnrin òun ni ọmọ. Tó bá wá mójútó, wọ́n á jèrè yẹn títí dọjọ́ ogbó. Ṣáà sọ wípé wọ́n máa bọ́kùnrin yẹn dalẹ̀? Rárá o.
ṣọ́kùnrin yẹn ò nífẹ̀ẹ́ wọn ni kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ohun tá a fi sáàárín wọn ni èrè ọjọ́ alẹ́. Èmi máa ń dúpẹ́ fáwọn tí mo bímọ fún wípé mo dúpẹ́ lọ́wọ́ yín. Wọn ò ṣaláì má sí nínú ayé ọmọ wọn nítorí à ń bẹ lọ́hùn ní gbogbo wa ṣùgbọ́n akọ́pára wọn ni dónà yẹn ti wá wọn donate ẹ̀ fún mi mo dẹ̀ ń dùnnú mo dẹ̀ ń ṣàdúrà fún wọn ní gbogbo ọjọ́ ayé wọn nítorí pé àwọn ni Ọlọ́run lò. Ó ṣeé ṣe kí gbanígba ọkùnrin bá mi sùn kí n má dọlọ́mọ ń bẹ̀. Gbogbo àwa òbí pátápátá ẹ jẹ́ ká máa appreciate nǹkan kan lára Ọlọ́run ọba wa. Mistake àṣìṣe ò sí lára ọkùnrin àti obìnrin tó di ọlọ́mọ. Elédùmarè dìídì fẹ́ ṣàánú wa ni. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká máa dùn ní ọjọ́ alẹ́. Alẹ́ wa ló ṣe kókó. Alẹ́ ẹ wo ọjọ́ alẹ́ ìyá Wàsíù Àyìndé bí Olúwa ṣe kẹ́. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo ohun yòówù kẹ́dà lè ṣe a kì í rìn kórí má mì. Ṣàlájì Wàsíù ló dá débẹ̀ wọn ò dá rárá. Wọ́n ti sí bí mi ṣe jẹ́ nǹkan kan tí mi tálíkà bí èkúté tí ò sẹ́ni tó mọ̀ mí tí mi gbajúmọ̀ yìí wọ́n ti ṣe ẹni tí ń láìkì rárá. Nítorí mi ìrírú Ọlọ́run ọba rí wọn ò gbọ́dọ̀ pèèyàn lálámù bọ́ wọn ò mú nǹkan re kó bọ́ ṣùgbọ́n nítòbìnrin bí ìgbà tó jẹ́ pálámù bọ́ àmútọ̀run la máa pè wọ́n. Ẹ má bínú mi ìbú yín o mò ń ṣe sáǹpùlù ni o. Ṣùgbọ́n ìyá Wàsíù Àyìndé ò sùn bẹ́ẹ̀ ni ò tòrùn gbé. Ìyá rẹ̀ mi máa ń sọ fún abiyamọ wípé tí ẹsẹ̀ ọmọ ẹ bá tólẹ̀ pé Elédùmarè má fi kú tó yá pa mí jẹ́ kọ́wọ́ ọmọ mi tẹ́tí jẹ́ kẹ́sẹ̀ àwọn ọmọ mi tẹ̀lẹ̀. Abiyamọ tí ẹsẹ̀ ọmọ ẹ bá ti tólẹ̀ ẹ rí ìyá Wàsíù Ọlọ́run kẹ́yà yẹn ó pé pérépéré ṣùgbọ́n orí pẹ́sẹ̀ ọmọ òun ti tẹ̀lẹ̀. Ó bá orí sọ̀rọ̀ ó bá Elédùmarè sọ̀rọ̀ ọba gbọ́ sí lẹ́nu. Ṣé wọn ò ní bu lájẹ̀ ṣé wọn ò ní bu lẹ́ni tí ò forogún ṣé wọn ò ní bu nílé moṣú ṣé wọn ò ní bu ní dọkọdọkọ wọn bu àdòǹkì àfàdá hàn dí ó fèsì fúrọ̀ǹtì ẹ̀ ibi tó ń lọ ló dojúkọ. Ìwọ tó lè gbẹ̀gbin lórí ọmọ ìwọ tó lè gbébú lórí ọmọ báwo lo ọ̀tá ẹ ṣe fẹ́ jèrè ọmọ. Gbogbo nǹkan kọ́ níjà gbogbo nǹkan kọ́ lè bú rí kó lóòrí gbọ́ kó lóògbọ́. Nígbà púpọ̀ abiyamọ akọtí dídì sí ohun tó fẹ́ distract ẹ̀ amójútó ọjọ́ alẹ́ ẹ̀ kó máa wà níwájú ẹ̀ báyìí pé ọjọ́ alẹ́ mi ọjọ́ alẹ́ mi. Now Alhaji Wàsíù mo mà kí yẹn mà kú oríire kẹ oríire ńlá ló jẹ́. Nígbà tó jẹ́ pé ó ní páànù méjì lẹ máa ń ṣe páànù méjì máa fi kọ́ fọṣọ máa fi kọ́ mu gààrí páànù méjì lẹ máa ń ṣe. Bí mi lérè pé kí ni ìtumọ̀ páànù méjì lẹni tí kì í mú nǹkan dání kó dúró dalẹ̀ bí àwọn tó máa ń pè lálámùbọ́ àmútọ̀run wá. Ṣùgbọ́n mo rí pé bẹ́ẹ̀dá bá ṣe ń dàgbà láyé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ nǹkan náà máa dàgbà lára ẹ̀ tó bá ti lálàfẹ̀yìntì tó dẹ̀ lóníbàáwí. Alhaji Wàsíù Àyìndé ẹ fi hàn pẹ́ lóníbàáwí. Ìyá mi Òjòbọ́sẹ̀dì ẹ̀ka lẹ́mà ẹ fi hàn pẹ́ lóníbàáwí nítorí pé níbi tọ́jọ́ dé ìmọ̀ pé gbogbo àwọn ọ̀rẹ́ yín náà bá yín jàgbà tẹ́ fẹ́ Manuela ṣùgbọ́n yìí náà dọ́gbọ́n sí ẹ wò pé bó pẹ́ títí máa dé dùgbẹ̀yà yìí máa lọ́njọ́ kan ó máa kù mí kù wà mí. Alhaji Wàsíù Àyìndé ìyá yín ti kù yín pẹ̀lú ìwà yín. Ọwọ́ ara ẹni la fi ń túnwà ara ẹni ṣe. Mo gbọ́n tán mo mọ̀ tán ọ̀kan lé ayé ò ní mú wa ọ̀pá ayé ò ní bà yín àtòrí ayé ò ní kàn yín. Ẹ lọ bu jẹ́jẹ́ kẹtẹ́ jẹ́jẹ́ kẹ fi lẹ́ níbi tẹ́ ẹ ti bu o. Mo mọ̀ pé yìí náà ti rìn débì kan nínú ayé ẹ ti rìn ẹ ti fìdí tì. Bẹ́ẹ̀ ni nítorí ìyá yẹn dúró débẹ̀. Pé Wàsíù Àyìndé ojú ò ní rí bí nínú ayé
ojú àṣà ìríbi tàwòdì rọrùn ṣùgbọ́n ẹ ṣe jẹ́jẹ́ o ẹ ṣe jẹ́jẹ́. ìrí tí ọ̀pọ̀ èèyàn rí Fathia tẹ́ ẹ bá wo àárín yẹn ẹ wo continence yẹn ẹ wo bẹ̀ yẹn dáadáa. Alhaji Wasiu Ayinde ò fi Fathia lẹ̀ nítorí ó padà lọ yanjú ara ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ bọ̀tẹ̀mí ò kàn mọ́ báwọn èèyàn ṣe wà tí wọn kì í máa ń ro nǹkan tàbí kàn wo bí nǹkan bá ṣe rí ni tó bá ní ọkùnrin tó mọ̀yàn ignore tí ò ka obìnrin kún rárá Alhaji Wasiu Ayinde jẹ́ kan nu wọn. yá wọn ka èèyàn kún Alhaji Wasiu Ayinde ò ń ṣe èèyàn tó máa ń ṣe kinní mọ̀yàn bẹ́ẹ̀ yẹn wọn yáyé èèyàn bẹ́ẹ̀. ṣùgbọ́n ògbódé ara ṣe ń dára gbà ó ògbódé Àyìndé ògbódé o ara ṣe ń dá ẹ̀yin náà rí pọ́jọ́ tí ń dalẹ̀. ìdùnnú èmi nípa ẹ padà pẹ̀lú Fathia nítorí wípé ìrí tí mo rí yẹn even though nígbà tó kọ́kọ́ gbé ọmọkùnrin kan tó ń gbé jáde pé ó ń fọkọ ó ń ṣe kinní kan mo ní kò lè fẹ́ tó Alhaji Wasiu ò ní fi sílẹ̀ but mo love Fathia bó ṣe ṣe ìran obìnrin ló ń ṣerú ẹ̀ pé tó bá lóhùn eégún bá lóhùn òrí gàntàn náà lóhùn òrí eégún bá tó mọ̀ pé máa padà wá nítorí ẹ̀yin kì í fẹ́ kéèyàn gun nǹkan tí yín ṣùgbọ́n ẹ̀yin lè gun nǹkan ní nǹkan ẹ̀yin ò fẹ́ kí ihun tí ò tó nǹkan kó fọwọ́ tọ́ yín nímú ṣùgbọ́n ẹ̀yin lè fọwọ́ tọ́ téèyàn. And for Fathia táwọn èèyàn kan sọ pé ẹ ṣe yẹ kó ṣe kinní báwo ni ò ṣe ní ṣe ibi tó bímọ mẹ́ta sí nígbà tán fi ṣe pèpè kó máa fọkọ kó máa kọkọ ó ti bí talákọ ó ti bí àkọ́bí ẹ̀ ó ti fìyẹn sílẹ̀. mi ní mọ díẹ̀ tí mo mọ̀ ń pa yín mi ní sọ díẹ̀ tí mo ń pa yẹn kọ́ ló kàn mí a ní rí kórí má mì ó ti bá àkọ́bí ó ti fìyẹn sílẹ̀ ó tún wá débi tóun tó tẹ́ lọ́rùn a tún wá rò pé kóun kúrò Emmanuel ṣe tiẹ̀ ní kò dífá ìgbà tá a bá fi yín kà ni wọ́n fi ń san òun ló dífá fún pé bí Alhaji Wasiu Ayinde ṣe ṣe sí Emmanuel àǹjọ́ kìíní àná tí ogun wọn ṣe ó disgrace ẹ kò kíìsì ẹ kò ṣe ó kì í lọ ní yé ra mi ródóródó mi kì í ṣe ẹni téèyàn ń ra ródóródó bí ọmọ ọsàn má ra mi ródóródó fi mí ilẹ̀ jẹ́ kí n live life mi nítorí wípé life pé káwọn máa free já Mr. Freeman ní Alhaji Wasiu Freeman ni wọ́n àwọn láìkí free gan tó bá wàá máa ra mi mọ́ra ródó Fathia kẹrẹ́ ó ti mọ orú ọkọ tó fẹ́ òun máa ń wò ní ti ẹni but Emmanuela òun ó lọ́ọ̀fù máa ṣe sí à nítorí bó ṣe fọkọ ni pé ọ̀nà tí mo gbà fẹ́ kọ́ máa rí pé mi ni ṣùgbọ́n Alhaji Wasiu jẹ́ kó mọ̀ ó pè ní ọjà wọn ni pé wá ń bí òun náà dé gbọ́ kìlọ̀ ẹni tó sí mẹ́dọ̀ ara ẹ̀ sílé wá gbogbo àwọn idea style tó ṣe níbi olókùú yẹn gbogbo ẹ̀ làwọn abiyamọ ń rí kò tẹ́ lọ́rùn kò bá lára mu ṣùgbọ́n kò ní option ìyẹn la fi ń sọ wípé ọjà tọmọ bá ti wọ̀ òkúta wọ̀bẹ̀ pé wá o gbogbo bó ṣe ń ṣe yìí tó o bá ti fẹ́ lọ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé Emmanuel àdẹ́gbà nítorí pé ìtìjú ló máa jẹ́ fóun náà káwa ló wá kúrò ń bẹ̀ pé ẹ̀dẹ̀ mọ àwọn olóró àwọn ńlá yìí lọ wọ́n ti gbé wọn fẹ́ràn ọmọ Wasiu Ayinde ti ṣe òun náà dé ọ̀rá ṣe bọ̀kọ̀ ó wálé ó ra gbà kámú pé ohun tó bá fẹ́ ni màá bẹ fẹ́ bóbìnrin ṣe ń ṣe ilé ayé nìyẹn ìwọ obìnrin tó bá fẹ́ pẹ́ lọ́ọ̀dẹ ọkọ ọkùnrin ò dáa ilá ò sunwọ̀n òun ni láfikò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ilá wà nú oògùn táráyé ń lò tán fi ń lálàáfíà ń dà kejì ó ṣe bọ̀kọ̀ pé kí ni ká ti gbọ́ ibi tí mo ti kúrò ṣe padà sí ládùúrú ariwo àti òkìkí ṣé ká wá gbọ́ pé mo fi Wasiu Ayinde sílẹ̀ màá fọwọ́ mi síbi tọ́wọ́ ń gbé nínú fọwọ́ síbi tọ́wọ́ ń gbé òun lẹ fi rí òun náà tó ọra ṣe kò ní kó má jókòó tó bá jẹ́ pé Fathia náà tó bá jẹ́ pé
Fathia ló wà níwájú mi tán ti ń lọ́wọ́ mọ́tò yẹn mo wò báyìí mo ní mo láìkẹ́ àwa ń wò wọ́n pé mo láìkẹ́ Fathia mo dẹ̀ wo bí Emmanuela náà ṣe òun náà ó ń ra kò sí nǹkan tó fẹ́ ṣe sí kò sí ohun tó lè ṣe sí bóun náà bá bímọ bálàjì wà síbà ọmọ tún lọ́mọ wà láàrin wọn kó bí tiẹ̀ kò sí tó fi ń ṣèyàn ṣùgbọ́n ti mọ̀ wípé dí garawa díbà sí Alhaji Wasiu páànù méjì ni ìwọ tó o bá fẹ́ dúró ló máa dúró torí kò sí assurance kóbìnrin mi ò ti sí kọ́nà bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ṣe báwọn ni àwọn ni wọn ní fẹ́ lomi ṣe wọn àlórí àlímọ̀ ló sún wọn orí ìyá yẹn ló sún wọn. ìwọ tó fẹ́ kọ́rọ̀ ẹ̀rí bíi ti àwọn abiyamọ bíi ìyá wa irú wọn pọ̀ láyé o àwọn abiyamọ gidi àwọn abiyamọ tòótọ́ má sùn má joyè ya Mohbad nítorí pé nígbà téèyàn kì í ṣe ya Mohbad àwa òbí a gbọ́dọ̀ mọ bó ṣe yẹ ká bọ́mọ rìnrìn àjò wàá pẹ́ láyé ojú ẹ̀ ò ní rí ibi ìkan ló máa fọwọ́ mú. ìwọ tó o bá yè tó yè kóró ohun tójú ẹ máa rí kì í ṣe wàsá tó bá ní kó béèrè lọ́wọ́ ìyá yẹn ohun tójú ẹ rí lórí ọ̀rọ̀ Wasiu Ayinde àbáwọn ọmọ ẹ̀ tó bá kù wàsá kọ́ bá a bá rí arítòdèrè ìyá wa ìyá Alhaji Barrister àwọn abiyamọ nìyẹn àbí tí Uncle Fela la fẹ́ sọ Aníkúlápó màmá wa Fúnmiláyọ̀ Kútì àwọn abiyamọ nìyẹn ìwọ tó o lé ò lè jìyà lórí ọmọ wọ́n kọ́lọ́ bá wà lẹ́ẹ̀ lọ kó má fi wàhálà pa mí òun ní kọ́kọ́ ni mo bí bóyá èyí tó máa ṣoríire tó máa gbẹ̀yìn ẹ tó máa gbogbo wọn náà máa gbẹ̀yìn wa o ṣùgbọ́n bóyá èyí tó máa dúró tó máa láàánú ẹ lójú gangan ló ní kó máa lọ ò lè ṣe wàhálà lórí ẹ̀yìn àánú ẹ ṣe mí. Emmanuela ṣe kinní kan orí ìyá Wasiu Ayinde ló dáa orí kan ló sùn wọn ló rán gbà kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ torí ìyá Wasiu ò sùn kò dẹ̀ torùn gbé kò sásùn péye lórí Wasiu Ayinde rojú lẹ̀ ni ẹ̀yin gangan ò rojú lẹ̀ wẹ́nu lẹ̀ wẹ́nu ọkọ́ igi kan ló wà lẹ́yìn ọgbà igi lẹ́yìn ọgbà Alhaji Wasiu òwò Alhaji Wasiu kan ní kàn tẹ̀ jẹ́jẹ́ kàn ṣe jẹ́jẹ́ ayé ń ríran o ayé dẹ̀ ń wò wọ́n ṣùgbọ́n tí mo máa ń gbà fúrú àwọn abiyamọ báyìí fún ni wípé wọ́n máa ń tọ́ ọmọ títí wọ́n tún máa ń tọ́ ọmọ ni. ìyá Wasiu Ayinde tọ́ Wasiu Ayinde ó tọ́ Wasiu Ayinde bọ́n ṣe ń pa ẹja kò tọ́ bọ́n ṣe ń jẹja nìkan. ṣé wọ́n ti tọ́ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ṣó ti tọ́ ọmọ ẹ bọ́n ṣe ń pẹja ṣó ti fọ̀nà bọ́n ṣe ń pẹja àwọn ọmọ ẹ wípé báyìí ló ṣe máa dẹ́dùn ẹ báyìí ló ṣe máa mú àwọn ẹ jáde kẹjà yẹn máa bọ́. Fathia èmi kí ẹ kú oríire mo kí ẹ kú oríire yes ó sínú obìnrin tó kúrò lé ọkọ ṣe bó ṣe ṣe fún ẹ lóòótọ́ gbogbo wa la bínú pé àbí nítorí pé bó ṣe fẹ́ kíní kan kò rí bẹ́ẹ̀ bá ti wáyé páàrí láàrin ìwọ náà dẹ̀ ti ṣe bọ́mọ ọkọ ṣe ń ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan ṣó orí gbogbo àwọn tó ní kíní kan yóò yẹ kó padà síbẹ̀ bọ́lájí Wasiu Ayinde bá fẹ́ ẹ padà kó fẹ́ ẹ̀yin méjèèjì lẹ nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ tí ẹ nífẹ̀ẹ́ ẹ̀yin méjèèjì láàrin yín kọ́kọ́ wà láàrin yín tó connect ara wọn together pé tẹ bá ti ríra yín báyìí wọ́n ló nujú fún ṣó yẹ kó máa nu kí ló ní tí ò ní nujú fún ṣe bójú ọkọ ẹ̀ ní ṣe bó ṣe ń nu nǹkan ẹ̀ tẹ́lẹ̀ nìyẹn ó ní ohun tó ní kálukú fi ń mú ọkùnrin
ó ní ibi tó ní kálukú tí wọn ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ihun tá a dẹ̀ ń ṣe fún ọkùnrin tó ń tọkùnrin lọ́rùn a lè mọ̀. àwọn ọkùnrin tẹ rí yẹn wọ́n máa nífẹ̀ẹ́ wa má dẹ̀ gbé pamọ́ wọn ò ní jẹ́ ká mọ̀ páwọn nífẹ̀ẹ́ wa. ìjọ tán bá rí nǹkan kínkínní báyìí tán wò pé àbò fẹ́ máa yingi ìjọ yẹn lè máa mọ̀ pé wèrè alábìàmọ ni wọ́n láì ṣe pé wọ́n gbé ọmọ kùn. kò sí ohun tó ṣe Fathia tí ò lè padà sọ́dọ̀ ọkọ ẹ̀ nílẹ̀ Yorùbá. kódà tó bá jẹ́ ọmọ kan ló bá bí tí ìyá ọkọ ẹ àbí bàbá ọkọ ẹ bá kú ẹ̀tọ́ ẹ ni kó lọ ṣojú àwọn ọmọ ẹ wà lọ ṣojú ṣe wọn. even though kí ìyá yẹn máa dà kọjọ́ ta ẹni tó dẹ̀ ti wá rẹ́yìn ẹ̀ ẹ̀tọ́ ẹ ni kó débẹ̀ kó bu yẹ̀pẹ̀ sí lórí pé mo dúpọ̀ ibi tẹ́ bá mi dé at least mo rere ìjẹ́ lára yín. nílẹ̀ Yorùbá ìdí tí mo fi nífẹ̀ẹ́ Yorùbá púpọ̀ nìyẹn. bí Rọ́pò ṣe wà yẹn tó bá da nílé ọkọ tó fi sílẹ̀ tírú nǹkan tó ṣẹlẹ̀ yìí bá ṣẹlẹ̀ ń bẹ̀ ó máa lọ ṣojúṣe àwọn ọmọ ẹ̀ ó máa lọ bẹ̀ ó máa lọ ṣojúṣe àwọn ọmọ ẹ̀ kò ní fẹ́ má ṣàláì ṣe nítorí pé àwọn ọmọ ẹ̀ náà lè bi léèrè pé àfi tó bá jẹ́ pé kò dá lọ́wọ́ àwọn ẹbí ọkọ yẹn tàbí tí ò dẹ̀ dá táàrin yẹn ṣe kò wá síbí àárín yẹn ṣe máa bàjẹ́ tó. àní ká sọ wípé ọ̀tá ẹ̀ ní ìyá ọkọ àbí bàbá ọkọ tó wá ti rẹ́ ayé kọ̀ọ̀kan lọ náà pé Elédùmarè mo dúpẹ́ mọ́mì ti lọ dáàdì ti lọ. ilẹ̀ Yorùbá lónìí yẹn a kì í fìkà sànkà a kì í foró yaró. Fathia lè lọ síbẹ̀ kó lọ ṣe bẹ́ẹ̀ pé ó yẹ kó kíláàsì ààrẹ ó yẹ kó pé mọ́tò nítorí kíni nígbà tọkọ ẹ̀ ní mọ́tò tí mọ́tò tó máa fi kó gbogbo wọn wà nílẹ̀ kí ló fẹ́ máa joyè ọ̀rẹ́ rù fẹ́ràn tó máa ẹ̀ṣẹ̀ máa gbé mọ́tò tiẹ̀ fún ara àwọn gàrú tá máa ń sọ páwa Yorùbá máa ń ṣe nìyẹn tó máa ń kóyà jẹ wá. mo dẹ̀ tún gbọ́ tí ẹnìkan sọ pé Alhaji Wasiu Ayinde ó ń rọ́ bí ìṣe obìnrin Alhaji Wasiu Ayinde ò rọ́ bí ìṣe obìnrin ló rọ́ bí ìṣe rẹ̀ nítorí pé ẹni tó bá yó ó mọ̀ fúnra rẹ̀ ọ̀dọ̀ ẹ̀ nìkún wà bá a bá ṣe rìn la kó ní o bá a bá ṣe rìn òun la ṣe ń kó ní. ìgbà t'Alhaji Wasiu Ayinde tó ń rò pé àwọn disgrace Fathia ń sìn tó ń ṣe yamayama òun náà mú fún ọmọ ìgboro lè jẹ́ ọmọ ìgboro lọ bọ̀ tó jáwọ́ pé obìnrin lòun náà dángájẹ́ òun dáńtọ́ òun dúró ńlẹ̀. kò sẹ́ni tó lè sọ pé òun rojú ọkùnrin tó ń bá jó níbẹ̀ yẹn tán náà ń lọ mọ́ra wọn àbẹ́ rójú ẹ̀ torí ẹ̀yin ọ̀mọ̀ràn tó móyún ìgbín náà kára wọn ẹ̀ lè lẹ́ rójú ẹ̀. lóòótọ́ la fẹ́ nǹkan tí Rọ́pò ṣe fún Fathia nítorí ọ̀rẹ́ ni wọ́n even though wọ́n lè má jẹ́ close friend but ẹni tó ti lọ́bẹ̀ tẹ́tí jọ rajà lọ́wọ́ ara yín tẹ́tí jọ ṣe come on ó wá padà fọ́kọ ẹ̀ àwọn bọ̀dá Wasiu kẹ̀ ní páànù méjì bí garawa díbà síà ni wọ́n ti wọ Rọ́pò lójú Rọ́pò náà ti wọ̀ wọ́n lójú Rọ́pò wò pé wò kára fọ́jú Fathia nígbà tó dẹ̀ di pé ṣé o fẹ́ gbọ́ ibi kọ́ ló ti máa ráàpù pépà o mi kì í ṣe pépà téèyàn ráàpù bíi pírẹ́sẹ̀ǹtì o ṣe rí pé Rọ́pò náà fọwọ́ ara ẹ̀ ó fọwọ́ síbi tọ́wọ́ ń gbé nítorí pé òun náà ò fẹ́ gbà tìjú ni b'Alhaji Wasiu bá tún gbóbìnrin mi ìdè lọ́la ń sìn kò sí ní tó fẹ́ ṣe sí ó máa gbẹ́nu ẹ̀ sọ́hùn ni ó máa dákẹ́ ni kí ló fẹ́ ṣe sí ó máa gbà ní ṣóhun làkọ́kọ́ àbíkejì àbíkẹta àbíkẹrin àbíkarùn àbíkẹfà àbíkejì àbíkẹjọ àbíkẹsàn débi kẹwàá rárá. ohun tó mú Fathia tó fi break rẹ́kọ́ọ̀dù lé Alhaji Wasiu Ayinde ṣàìmọ̀ wípé ó dijú inú ẹ̀ pa ni pé wò ó bó pẹ́ títí máa dé dùgbò wọ́n ṣáà máa ṣe tiẹ̀ ṣáàjẹ́ kémi jókòó síbi kí n forí mi ti bí. ìyá Wasiu Ayinde kọ́lọ̀ ń foríjì kó fọ̀rùn kẹ́ tẹ́ ẹ bá bí léèrè àríwì ṣùgbọ́n bottom line òun ni wípé abiyamọ
tó fẹ́ tọ́ka sọmọ ẹ̀ pé ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ò lè sùn oorun ò sí ní Moscow lórí ọmọ. Ìyá Mohbad sàsùn ráyè ó sàsùn péye ó sàsùn dátọ́ ó sàsùn kú ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀ bó ṣe ń rí. Èmi gẹ́gẹ́ bí obìnrin èmi náà máa fẹ́ dàbí ìyá Wasiu Ayinde aburú ni kójú wa má rí ṣùgbọ́n pé àjọ ní ìfà lórí ọmọ àjọ fà á tóra wọn lórí ọmọ àjọ fà á tóra wọn lórí ọmọ kò sábíamọ tó gbọ́dọ̀ sùn. Ọ̀rọ̀ ọmọ bíbí ti dàbí ọ̀rọ̀ ọmọ ṣíṣe ń rojú ọmọ àìṣe ń bẹ̀bẹ̀. Ìwọ tó ò fẹ́ rí rárá ló yà ní sùn tó kọ́ débi tó máa di pẹ́yìn méjì kọlura wọn ṣùgbọ́n tẹ́yìn méjì bá ti fi you want to open it? Yeah, but when is it spoiled? Oh, let me check. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. How long has it been there? Do you know? It says I think this is May 24. Oh. Yeah, May 24. I think you can still have it. Why don't you open it and let's see if it tastes good and if it doesn't taste good. Okay, you know what? Ẹ má bínú o, ẹ jọ̀ọ́. Get me cup. Get me one cup. Let me open it. Àbí ìwọ tó ti mọ̀ wípé o fẹ́ èmi náà nílé ayé mi o. Ìwọ kò sí ìyá bàbá tèmi. Ẹ má bínú, ẹ má bínú. Ẹ jẹ́ sáré dọ́mọ mi lò. Wait a minute. Can you get me? Okay, hold on. Oh, is milk? Okay, let me have that cup. Hold on. I think it's still. Wait a minute. Okay, it's okay. Yeah, it's okay. Yeah, good. You can put this. Okay. Ẹ má bínú. Àbí kò sí abíamọ tí ojú ò ní rí. Ìyẹn ni mo fi máa ń sọ wípé tẹrùtẹrù lábùké wọ̀lú ibi tó bá gba abẹ́rẹ́ máa gbókun díẹ̀. Bílé ọkọ ò bá ṣe gbé ọmọ tó fòbò ẹbí á ṣe pọ̀n mọ́ra mọ́ ọmọ ẹ mọ́ra. Kò sí ẹ fẹ́ gbọ́ ni rún mọ́ra nítorí pé a ò mẹ́ni tó máa ṣe. Kò sí ẹni tí ojú ẹ̀ kì í rí láyé. Ọkùnrin kì í ṣọ̀rẹ́ wa best enemy ta ní láyé ni ọkùnrin. Number one enemy ta ní òun ni ọkùnrin. Ẹ gbà bí ṣe sọ fún yín ṣùgbọ́n nǹkan kan tí Elédùmarè ní kárí lára wọn òun ni ọmọ. Tá a bá ti wá rí kí la ṣe fẹ́ ṣe é. Iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ ọmọ. Mo tún dúpẹ́ lọ́wọ́ ìyá Wasiu lẹ́ẹ̀kan sí. Mo congratulate ìyá yẹn lọ́nà ọ̀run. Iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ tó ṣe. Ẹ ṣàìrí pé ní kòbókòbó lálàájì Wasiu aláfọwọ́fà bí iná orí ni. Ó ń farun wájú pọ̀ mọ́ ti pàkọ́. Ẹ mọye mèrè tó ti kọlù láyé ẹ̀. Ẹ mọye abarapá tó ti fara kàn. Ẹ mọye olójú mẹ́jọ̀lá tó ti gùn lé lórí. Ipa tí wọ́n po ṣe máa ní ara ló máa fi ń sàn. Bẹ́ẹ̀ ni àbíamọ náà ń pè bẹ́ẹ̀. Èmi àti ẹ fẹ́ rọ́lárọ́lá ara wa nínú ìdùnnú. Wàláhì ọ̀nà ọ̀run tí ìyá yẹn wà tààràtàrà oúnjẹ ayé ló ń rẹ́rìn lọ ni nítorí pé ó ti ṣiṣẹ́ ẹ̀yìn yẹn sílẹ̀. Ṣé mi àti ẹ ti ṣiṣẹ́ yẹn sílẹ̀? Jẹ́ kémi àti ẹ ṣiṣẹ́ ẹ̀yìn yẹn sílẹ̀. Tẹ́ ẹ bá rí ọkùnrin tíyàwó wà nílé ẹ̀ tó wá ń jà wípé kinní kan igbá kan gbogbo wọn ronú pé Alhaji Wasiu rọ́pò sáré lọ jókòó sí lẹ́sẹ̀ kò ní option tó Alhaji Wasiu ti káùntà rẹ̀ pé ìyàwó méjì lòun ní bó ṣe wá yẹn. Ẹni tó bá tẹ́ lọ́rùn ló tẹ́ lọ́rùn ẹni tí ò bá tẹ́ lọ́rùn ó lè máa lọ. The door is open ni. Ẹni tó dẹ̀ máa ní kò tẹ́hùn lọ́rùn òun ní rọ́pò kò dẹ̀ ní option tó lọ́rùn náà kò fẹ́ káyé bùn. Pẹ́sẹ́ bó bá ṣe gbà ní gbégún lé ẹ kó rọ́jú
bó ṣe ń rárá ayé ló ń rárá ọ̀run ṣùgbọ́n Fathia mọ̀ pé kò sí nǹkan tó ń fẹ́ ṣe torí ẹrù Fathia ti wúwo ẹrù ẹ̀ ti pọ̀ gan so gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa fahun wájú pọ̀ mọ́ ti papọ̀ ẹ̀yin ni kẹ́kọ̀ọ́ nínú ìrìn àjò Wàsíù yẹn àtàwọn ìyàwó ẹ̀ kí Wàsíù kí Fathia fúnra ara ẹ̀ kó wá lọ wo àwòkọ́ṣe ìyá Wàsíù kó lọ bèrè sítórì lọ́wọ́ Wàsíù Àyìndé kó lè mọ bó ṣe máa mójútó ọ̀la tiẹ̀ gangan kí Rọ́pò náà bèrè history lọ́wọ́ Wàsíù Àyìndé kó lè mọ bó ṣe máa mójútó ọ̀la ẹ̀ torí ọ̀la àwọn méjèèjì ni àwọn ọmọ tán bí ọ̀la wa àwọn làwọn ọmọ wa ni mo ṣe ń sọ fún òbí kan tó bímọ obìnrin pé ọwọ́ ara ẹni la fi ń tún ara ẹni ṣe tẹ́ ẹ bá wo tọkùnrin èrè yẹn ó wà ṣálò ṣùgbọ́n àwọn gbọ́dọ̀ wo tiwọn ọ̀rọ̀ pẹ̀lá àtijọ́ lọ̀rọ̀ wọn abatẹnijẹ́ tó tó ọkùnrin láyé yẹn ọkùnrin ẹ má bínú sí mi ẹ má ṣàánú mi ẹ̀yin ni bàbá mi o ẹ má bínú o ẹ jọ̀ọ́ o Ọlọ́run kò dá yín pé ká rí èrè jẹ́ lára yín ni ẹ kì í ṣe ẹni tó nífẹ̀ẹ́ obìnrin ọkùnrin òfin bìkan kan nífẹ̀ẹ́ obìnrin nítorí pé nígbà tán bá ti fẹ́ rin àwọn ìrìn dígarawa díbàsíà ṣe bẹ́ẹ̀ radicals abẹ́ radicals tó lóun ọkọ̀ máa ṣe àyígbé oníbòrí àlìjọ náà kan tiẹ̀ tó bọ́sì tó bẹ̀rẹ̀ sí ìyẹn ò tiẹ̀ lálàáfíà nù gbogbo àwọn obìnrin nìyẹn a máa bú a ní kiri nígbà tó jẹ́ pé o lọ fọkọlọ́kọ ẹ̀ fẹ́ kọ́ máa praise yín ọkọlọ́kọ lẹ̀ ń fẹ́ mẹ́ẹ́ tẹ́ ẹ bá wá fọkọlọ́kọ yẹn níṣe ni kẹ́ ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ọgbọ́n ló ṣe é ṣe lé ayé ìhun tí gbogbo wa fẹ́ mójútó lóbìnrin òun ni àwọn èso wa àwọn ni ọjọ́ ọ̀la wa àwọn ni ìdùnnú wa bí Fathia bá wà ń bẹ̀ yẹn tó bá jẹ́ wípé wọ́n kọlura wọn ni tí ò bá lè yàgò fún Manuela Campo Anthony Manuela gan ní rídíkù ara ẹ̀ what are you kidding me ọwọ́ gan ò ní fẹ́ ṣe é nítorí ọmọ kan bìlì tú ara wọn wọ́n bójú ara wọn jẹ́ bọ̀sí nígbà tán fọwọ́ síbi tán wọ́n ń gbé wọ́n lo diplomacy wọ́n fi rìnrìn yẹn ẹnìkan fi jù ọwọ́ lẹ̀fẹ́ nìkan wọ́n Aláàjì Wàsíù ní kí Fathia gangan wá jókòó yá èmi rí mo rí lójú mi báyìí mo rí kí lorúkọ àáfà àwọn yìí òun ló wà lẹ́yìn wọn ó dúró báyìí mo wò wọ́n báyìí mo wo gbogbo nǹkan yẹn mọ́ ṣe rìn bí gbogbo body gesture Emmanuela Fathia gbogbo wọn pátá bẹ́ẹ̀ ni mò ń wò báyìí pé ilé olórogún ọgbà wèrè Ọlọ́run ò dáyé nítorí ẹnìkan ìwọ tó o bá fẹ́ fọkọlọ́kọ ní sùúrù kún sùúrù ẹ béèrè wọlé kó tó tẹ̀nẹ̀ wọn ò ní kẹ́ ẹ má fọkọlọ́kọ gbogbo ẹ̀yin gbọ́kọ́gbọ́kọ́ gúrùpù tẹ wà lórí social media káàkiri àgbáńlá ayé tẹ tó máa fi ohun tí ò dá yangàn ẹ má débẹ̀ kẹ́ máa lọ máa fún àwọn tẹ bá wájú ní pressure nítorí pé pressure tẹ máa fi ń fún wọn òun ló máa ń fa púpọ̀ nínú ẹlòmíì tí ò kí ń lè láyọ̀ ẹ̀yin ò dẹ̀ kí ń ronú pé báwo láyọ̀ tí yín náà ṣe fẹ́ rí nígbà tẹ bá báyọ̀ létẹ̀ ẹ̀ bá jẹ́ kó tọ́ ọmọ ẹ̀ kó fìfọ̀kànbalẹ̀ tọ́ ọmọ ẹ̀ tẹ rò pé ẹ̀yin pírẹ́sì ẹ̀ mo ti múra lénìí kò sí tán lè ṣe fún ẹ táwọn bá ṣe nǹkan kan fún ẹ tó bá dọjọ́ alẹ́ wàá jìyà ẹ̀. màmá kan á ní nígbà tí mo lọ sí kérúbù tí mo lọ kérúbù tí mo ń ṣe kérúbù màmá wa kan mo ti sọ̀rọ̀ yẹn rí ó sọ fún mi ó ní Láyínká mo ní máa fẹ́yàn kankan nínú chọ́ọ̀chì yìí tó níyàwó mílẹ̀ mi ò kí ń fọkùnrin tó bá níyàwó lè torí mi mọ kó kọ́nà àdó mi kí ń dókò kọ̀rọ̀ o mi mọ̀ ṣe mo máa ń pàǹtẹ̀tẹ̀ nǹkan tí bá ń jẹ báyìí ni mi láìkí alájẹbánu ni mi láìkí kí n máa jẹun kí n ṣe máa sá no if you see me see my grog ni nǹkan tí n bá ń jẹ mo fà kéèyàn mọ̀ màmá yẹn wá ní nítorí ọ̀rẹ́ mi tó ń ṣerú ẹ̀ nínú chọ́ọ̀chì yìí ó lórò yìí pé òun ò lè jìyà yẹn mọ́ ó ní ṣùgbọ́n tí ẹ̀san ò bá ké lórí ẹ̀ ó ní ó ti gbàgbé lórí ọmọ ẹ̀ mo mú ọ̀rọ̀ yẹn dání a gbọ́dọ̀ ṣọ̀ṣe àwa obìnrin
èmi ò mọ ìdí tí a fi lérò pé a gbọ́dọ̀ nira wa lára. Well, I don't know, but èmi kàn believe pé tó bá báyàn nínú ilé, tá bá báyàn nínú ilé, tá báyàn wájú, ká try ká gbìyànjú, ká jẹ́ kí ego wa kó máa wálẹ̀ díẹ̀. Mi ò dá kì í ṣe bíi ti mẹ́wọ̀ọ́ láká tó ní káwọn ìyàwó àwọn ọkọ táwọn bá ń lé kán máa kú káwọn tó wọlé. Gbogbo ẹni bá dẹ̀ roku sẹ́ni tó ń lọ bá wájú tí mọ̀ pé òun náà máa kú gbẹ̀yìn, nìyẹn ò ń ṣèwọ̀, ìyẹn ò dẹ̀ sínú èpè. Because torí pé ó fẹ́ fọkànyàn kan sì ni mo tó lè máa roku pé kán kú fún, I don't know, but mẹ́wọ̀ọ́ láká ló sọ bẹ́ẹ̀ gbà yẹn pé gbogbo ẹ̀yin ìyàwó kínní tẹ́ bá fẹ́ kú kẹ́ kúkú lọ kú. Mi ti bí èèmọ̀ bí téèyàn ti ń ronú tí irú ọ̀rọ̀ olòṣì yẹn máa ń jáde lẹ́nu yàn, ọ̀rọ̀ jákujàku bẹ́yìn. But kí la ní kó ṣe ni tí ò ṣe ni rí. Níjọ́ táláyé ti dáyé ni àwọn ọkùnrin sì ń fẹ́ ìyàwó lé ìyàwó wọn. Níjọ́ táláyé ti dáyé ló ti wà wọ́n fi ṣe fáàrí ni pé ṣé òun rálé mi níbi abálágbájá alẹ́ ẹ̀ máa ló máa wà ń bẹ̀ yẹn wó ó ti lọ tiẹ̀ má tó dé. Mo ìsọmọ láǹtí kan wà ní Lagos State yẹn, gbajúmọ̀ ní tí gbogbo èèyàn mọ̀ tí everybody mọ̀ ni, tí ẹni máa kọ́kọ́ rí bọ́kọ̀ ẹ̀ bá lọ bá àwọn kọ́ wọn kì í wọlé láago àwọn ago tó heavy gan ṣe mọ̀ bí àwọn ago ńláńlá méjìlá kìíní àwọn ago kéékèèké náà wọ́n máa ń wọlé bí ago 5 bí ago 6 àwọn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lé ni bí ago 3 4 àwọn ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. Mo sọ fún yín pé tọkọ ẹ̀ bá dé pẹ̀lú àánú Ọlọ́run ó máa bóúnjẹ ní gbígbóná ni. Kò ń ṣe kóbìnrin yẹn orí ẹ̀ ò pé kọ́, orí ẹ̀ pé ohun tó ń ṣe ọlá ẹ̀ ló tún ṣe débẹ̀. Ṣùgbọ́n láyé ta wà yìí, ayé abuse gidi la wà yìí, ayé tí àwọn ọkùnrin gangan tí àwọn obìnrin ò respect ara wọn débi tí ọkùnrin gan máa fún wọn lápọ́nlé. Ọmọ kan ló para ẹ̀ ló gbé sniper àbí kílẹ̀ sọ pé ń jẹ ẹyin tó ń pa yán pàdùn ló gbé jẹ nítorí pé ó lọ fọ́kọ lọ́kọ. Ó lọ fọ́kọ lọ́kọ expect too much. Àwọn obìnrin kan wà bọ́ǹdì wà láàrin àwọn àti ìyá tó bí ọkọ wọn. Tó bá fẹ́ ọmọ wọn tó ti níyàwó lé ò lè jẹ láyéláyé, ò lè win, ò lè win, ó máa padà fi bẹ́ẹ̀ lẹ̀ ni. Èmi tí mo jókòó yìí ó ṣẹlẹ̀ sí mi, ìyá tèmi nígbà tí bàbá mi fẹ́ ìyàwó lé ìyá mi kò rójútu ìyá bàbá mi o, kò rójútu ẹ̀. Tẹ́ bá sọ pé kinní kan ìyá náà dẹ̀ takú. Even though ìyá mi ni amúdàlátù mo nífẹ̀ẹ́ bí mo nífẹ̀ẹ́ stepmother mi, mo nífẹ̀ẹ́ tó jẹ́ pé mi tẹ̀rí ìyàwó tí bàbá mi fẹ́ tí mi ò nífẹ̀ẹ́ àfolórí burúkú má ṣàlùbáríkà ọmọ àdánù tó fẹ́ gbẹ̀yìn ta ní kó máa jẹun kó máa gbádùn tó lórí burúkú lòun wáyé wá ṣe yẹn. Mi tí obìnrin náà tẹ́ bá mi fẹ́ tí ó ń ṣe ọ̀rẹ́ mi ni wọ́n èmi dẹ̀ pé inú ń bí ìyá mi ṣọ́rọ̀ mi yé yín. Bọ̀yá bàbá mi kò gbà ní nítorí ìfẹ́ tó ní sí ìyá mi, kò wá ń ṣe ìyá bàbá mi nìkan, gbogbo àwọn ẹbí bàbá mi ní tí bàbá mi bá gbéyàwó mi wà báyìí kì í tẹ́ wọn lọ́rùn. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ màmá mi kúrò mi tó dàbá mi burú gan, but bẹ́ẹ̀ ni mo ṣe nífẹ̀ẹ́ sí bó ṣe burú yẹn nífẹ̀ẹ́ o. Èèyàn tó bá bàbá mi jà kò lè rojú mi láéláé. Ìgbà tí bàbá mi kú àti ìyá bàbá mi kú màmá mi wá oṣojúṣe ẹ̀, yes, torí tí ò bá ṣe èmi gan fẹ́ pa máa fẹ́ rò lẹ́jọ́ dé wo kò sí bí n ṣe ní rojọ́ ẹ̀. Ó wá ṣojúṣe àwọn ọmọ ẹ̀. Ìdí tí mo fi wà proud of Fathia nìyẹn, despite the fact pé òun àtọkọ ẹ̀ ti lọ bẹ́ẹ̀ torí tálàjì Wàsíù ò bá bẹ Fathia ní ọ̀rọ̀ ọmọ ò bá wà ń bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Aláàjì Wàsíù tẹ̀rí yẹn ojú agbárí wọn ò dá rárá, wọn ò dá rárá. Kọ́ máa kọrin fún àwọn èèyàn gan, ìwọ tí ò bá fẹ́ rí wájú ẹ̀ tó bá débẹ̀ ibi tó máa gbójú ẹ̀ sí ó máa travel ojú ẹ̀ láti ibi tó dúró sí yẹn kọjá ibi tí Amẹ́ríkà wà ní. Wọn ò náìsì rárá. Ká má ṣe wá sọ obìnrin tí wọ́n fẹ́
but tí èèyàn bá ti wo Fathia àti Alhaji Wasiu èèyàn mọ̀ wípé nǹkan kan wà tó jẹ́ pé wọn ò lè ríra wọn kán bójú. Fathia gan gbogbo eré tó lọ ṣe ó mọ̀ ọmọ ṣe ni pé kankan kéèyàn kan wá bírèkì heart òun irọ́ o èèyàn lè bírèkì heart òun o bọ́mi kò ṣe é ṣe nìyẹn pé ìwọ o lè bá yé mi jẹ́ èmi gan máa treat fuck up ẹ ibi tó bímọ sí ni Emmanuela náà ò ní sọ pé òun fẹ́ jà tó bá dé jà sóònú ẹ̀kú ní ọkàn àmàgún rẹ̀ ń kẹ́ṣẹ́ ni but ìmọ̀ràn mi advice mi fún àwa obìnrin òun ni ọ̀la wa ẹ̀yin wa gẹ́gẹ́ bí ẹ̀yin ìyá Wàsíù ṣe dá káwa náà dàgbà ká dògbó akíká ká fọwọ́ páwú ká fèrègì jòbì ká jẹun ọmọ ká ríkẹ́ ọmọ ká ràánú gbà lọ́wọ́ Elédùmarè. Francis Gold, thank you so much. Òun lèmi sọ ẹ jẹ́ kí ọkùnrin lùgbàrí orí lọ alùlùgbàgbà ni wọ́n. Àdúrà mi tí mo máa ń gbà ní pé ìwọ tí Olúwa bá fún lóore ọ̀fẹ́ igi yìí ò dá ayọ̀ níná tọ̀hún ò dá ayọ̀ sọnù kó má kí n jẹ́ kọ́bẹ̀ tètè jìnnà. Ayé ti sorí kodò débi wípé obìnrin ò níyì mọ́ ẹ̀ tí ẹ̀ wá rí ìhòòhò tí wọ́n rìn sìn yín mi ìmọ̀ bí next generation ṣe máa rí Olúwa má bójú mi jẹ́. My eyes is always pushing me. Ó máa ń push mi báyìí ni tí mo máa ń wò wípé ṣé obìnrin ló bí àwọn tó ń fi àgọ́ ara wọn ṣe rádaràda yìí àbí àwọn ìyá wọn ò sí láyé wọ́n wá lọ lẹ́nujọ́ mẹ́ta yìí ni wọ́n náà ń ṣe kinní kan carnival àbí kí náà ń ṣe pátá lásán ni wọ́n wọ aṣọ funfun wọn náà lọ sí beach ọ̀pọ̀ nínú wọn ló lọ síbẹ̀ ló lọ fara kóná lọ́lé ọ̀pọ̀ nínú wọn ló lọ síbẹ̀ èyí tán lọ́pẹ̀ wọ́n nìyẹn ìyàwó lé pátá lásán ló wọ̀ ló wá ń ṣèdí báyìí pẹ̀lú ìdí tán ti lọ rọmi sí ìdí onírọ́bà ló wá ń ṣèdí mú àwò báyìí pé ṣobo lóòfò ọmọ ṣobo ní ṣíkàṣíkà ṣóbìnrin lẹ́yìn ìyàwó lẹ́yìn ìyá àbísunwó ná ìyàwó níyìn ni àbólòṣì èèyàn níbo náà ti bí yín ta ló bí yín ẹjọ́ ìyá ọmọ àtòkò wa balẹ̀ jẹ́ ṣùgbọ́n ìwọ tí Ọlọ́run ọba báyìí wà fún tó ní tiẹ̀ tó rí ibi jókòó sí mu dání nítorí sórí lè bọ̀ yìí tó fi sílẹ̀ yẹn kò ní yà ẹ́ lẹ́nu pé tó bá délé ilé àmì òun lọ forí kó bàbá ìpọ́nrí ìyáláyà ìyá ni bẹ́ẹ̀ bá ṣe tọ́jú ọmọ ẹ gbìyànjú kẹ́ tọ́jú ọkọ yín tẹ̀sẹ̀ wá tọ́jú ẹ̀ yẹn ẹ má gbé gbogbo ilé ayé yín lé lórí ẹ gbé gbogbo ilé ayé yín láwọn ọmọ yín lórí ìhun tẹ́ ẹ wá rán níbẹ̀ nìyẹn depression wà níta kò ń ṣe ọ̀rọ̀ ọkùnrin nìkan ló ń fa depression nígbà púpọ̀ ó lè jẹ́ nǹkan míì tí ò tiẹ̀ wà relevant rárá ni ẹ̀dá máa kàn rí nǹkan bí ṣe wà yìí ebi mi ìfẹ́ wàhálà o èyàn kì í gbé ẹjọ́ olóṣì ìrégbè kankan wá bá mi ihun tí n bá dẹ̀ ti ń ṣe tí n bá rí pé ó ti fẹ́ mara jùlẹ̀ ni torí ayé kan ṣe ti ń wáyé ebi náà máa 100 years ó máa tún lébi ìtìyà Wasiu Ayinde kò sí tó fi ń ṣe èèyàn àdéhùn ní láàrin èmi àtọlọ́hun 100 yẹn máa pé ó tún máa lé láṣẹ gbogbo ń tẹ́lẹ̀dùmarè fi dálé ayé àwọn máa pé o rí ìyá yẹn rí ìyá yẹn ó dà kéèyàn bẹ lọ́hùn nǹkan tó da rí ẹ wò ya Wasiu Ayinde ṣẹ́rí òun àti Manuela ṣẹ́rí rí ẹ wò bó ṣe ń yára Manuela wò tá a bá dàgbà ṣe làádọ́mọdé ṣẹ́tìrí ṣẹ́rí ó máa forí ẹ̀ kan orí bẹ́ẹ̀ ni orí tó sunwọ̀n òun là á fi tọrọ ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dè orí wa ò ní burú àparí inú wa ò ní bá tòde wa jẹ́ gbogbo wa la máa jèrè ọmọ bàbá ti jèrè ọmọ àti jèrè ọkọ ẹ má wò pọkùnrin yẹn ọ̀mùtí ni àyè ohun tí mi ò ní fi gbà
tí mo fẹ́ kí gbogbo wa máa mójútó. Ẹ má jẹ́ ọ̀pọ̀ ọkùnrin wà àfẹ̀níbọ̀lá ẹ̀dá jẹ́ ni wọ́n. Gbogbo ojú tó ń pọ́n ikú, ojú tó ń pọ́n ṣe àpọ́nlà ni. Owó ò sí lóòótọ́ ìyàn mú, ṣùgbọ́n ẹ má fọmọ yín sẹ́yìn. Ẹ jẹ́ kọ́mọ yín sùn, ẹ wá sùn kẹ́ má sàsùn péye. Nítorí ayé kí bàbá kọ́ ọ bọmọ lára, ayé kọ́ńkúlú kọ́ ọ bọmọ lára, ayé kí bírọ́dà kọ́ ọ bọmọ lára, ayé kí nébọ̀ ẹ̀ṣọ́ lójú méjèèjì. Ọmọ mi wà, ẹni tí ò bá ní badalé ò gbọdọ̀ jábàálé ẹ̀. Mi ò sọ àwọn tó ń lọ jábàálé ara wọn fún ara wọn pẹ̀lú orí burúkú o. Ọmọ mi wà, ọkùnrin olórí burúkú mi tí ò dẹ̀ tiẹ̀ wá lérò wípé kó mọrú ọmọ tó lọ sùn lé, á kàn rò pé òun rí ọmọ yẹn, òun take advantage ẹ̀, ibẹ̀ ló ti gbé orí burúkú tó máa ṣe títí lọ́jọ́ ogbó nìyẹn. Kò sí ohun tán lè fi wẹ̀ kúrò lórí ẹ̀, nítorí pé gbogbo ẹ̀dá kọ́, gbogbo obìnrin kọ́ là ń fàyà lù láyà. Ó ti wà bẹ́ẹ̀ látàyè kékeré tóbìnrin máa fi dàgbà. Aláàjì Wàsíù ọkọ̀ iṣẹ́ ọkọ̀ àjẹ́, ọkọ̀ iṣẹ́ ọkọ̀ àjẹ́ ni bí garawa dìbà sí à. Ìyá Wàsíù Àyìndé abiyamọ gidi, ìyá gidi tán fi ń tọrọ ìyá ni. Àwọn ìyá gidi, Elédùmarè kò ṣe mí bí ìyá Wàsíù Àyìndé yìí. Irin lójú owó rí, èyí tó bá ṣe é fi kẹ́kọ̀ọ́ ń bẹ̀. Nígbà púpọ̀ àwọn nǹkan kan máa ṣe ẹ́ ní ogun báyìí, ó fi ń kọ́ ẹ lágbára ni, ìwọ ni kó oró rẹ̀ lágbára. Wọ́n ní kinní kan lé ẹ òun dúró, bó ṣe rárá ayé ló ń rárọ̀ ọ̀run. Nígbà tí wọ́n gan ò bá dúró, òun tó lé ẹ gan ó máa rẹ̀, ó máa tàkìtì gbẹ̀yìn ni. Ta ló sọ fún ẹ pé kinní kan mo fi lé Jésù lọ́wọ́ ojú ẹ̀ á là? Jésù gan á sọ fún ẹ wípé tó bá lajú ẹlẹ̀ tó bá jẹ́ kí kàṣẹ́ wà tó jẹ̀bi lọ́rùn. Ọkọ mi ń yàn lé ní, ọkọ mi ń kóbìnrin ni, òun ló ṣe wá lọ. Ó ní ìdí láti lò tí kì í bá ṣe pé o ti ní ẹ̀sìn tó fẹ́ lọ ṣe. Kò sí ọkùnrin kankan tó da rárá. Ayé ìsìn obìnrin ò tiẹ̀ wá wúlò rárá, kò tiẹ̀ sóbìnrin gidi ń ta. Àwọn àdánù obìnrin, àwọn obìnrin ẹlẹ́lẹ́yà, ẹlẹ́sìnrìn, àwọn ẹlẹ́sìn. Bẹ́ẹ̀ ìpè mi ò lè ṣe o, ohun tó lè ṣe yẹn o máa fi kábàámọ̀ nígbẹ̀yìn ni. Àní kò gbájúmọ́ ohun tẹ́lẹ̀dùmarè fún ẹ, fún iṣẹ́ ọwọ́ ẹ ni kò gbámọ́. Ìwọ kọ́ ló bí ọkùnrin tó fẹ́ máa jàlé lórí yẹn. Ìwọ kọ́ nìyẹn. Gbájúmọ́ tiẹ̀ kó o lè rérè jẹ nígbẹ̀yìn. Ìyá Wàsíù Àyìndé nìyẹn. Aláàjì Wàsíù mo mà kí yín o. Báyìí ṣe wà yan dáadáa ni yín tó fi ewúro dálá. Ẹni bá lè dá tiẹ̀ ni, ìwọ tó o bá lè wo ewúro ẹ̀ tó bá lè mọ́ ṣáká, òun ló máa dùn lẹ́nu. Bó o bá lè fọ́ kó mọ́, ẹ mọ iye àwọn tó bímọ kọ̀ọ̀kan tó máa wá síbi òkú ìyá Wàsíù Àyìndé, àwọn náà wá ṣojúṣe ọmọ wọn ni. Ẹ máa wò, ìyẹn wá sọ fún yín pé kó lọ bá wọn, kó lọ máa ṣe bó kò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú fatia pẹ̀lú wọn, nítorí kò rí wọn, àwọn ọmọ wọn ló fẹ́ rí. Wọ́n wá dàbí bàtẹ́ pé àwọn làwọn use obìnrin, nígbà tó yẹ kó jẹ́ pé ẹ̀yin obìnrin yẹn lẹ máa use ẹ̀ wá jẹ́ kó máa fi pé àwọn làwọn use yín, pé mo kúkú ti jèrè lára ẹ̀. Àwa ló yẹ ká máa jèrè lára ọkùnrin, ká máa lẹ́nu ọ̀rọ̀. Ilé ọkọ òun ṣe ohun tó easy láti gbé, torí pé amúnigún ni lọkùnrin, ẹran òbí yẹ tí ìbí yẹ fọ́jú ọ̀tún tó lówó ẹ̀ náà fọ́tò sí. Akíntọ́lá mo kí yín o, ẹ ṣé mà. True talk, it happens to me, but I thank God today. Mi ní wá yín tì, ẹ ṣé mo dúpẹ́. Kò rọrùn, ojú ẹni máa láàárí yọnu. Èmi máa ń sọ, tó bá jẹ́ wípé mo ní ẹni tó kọ́ mi, tí mo ní èèyàn gidi lẹ́yìn, nígbà tí ọkọ bàbá ọmọ tèmi tó lọ fẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi. Ṣé mo kó bó ti sọ story yẹn rí? Èmi mi àánú get kíní upstairs yìí ní kékeré, Mandela pia ní fọ́tà mi o. Mo sọ fún yín, mo ní mo da òróró gbóná, mo dàlú wọn ni, èmi ò ráyè òṣì, kò sí tó kèmí kò káyé. Òkú bá ti kó ń bá láàyè rojọ́, ìgbìmọ̀ láti ráyè yẹn. Ṣùgbọ́n mo dúpẹ́ pé kò bá wọn débi tán máa kú.
lọ́jọ́ tèmi ṣe fẹ́ gbọ́ ọkùnrin yẹn mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí mo tara ẹ̀ rí dùnú ọmọ ẹ béèrè lọ́wọ́ mi mo ní sórí gẹ́gẹ́ bí ẹnìkan ó ní kì í ṣe gbogbo ọkùnrin téèyàn fẹ́ nìyàn nífẹ̀ẹ́ it's true nígbà púpọ̀ gbogbo ọkùnrin téèyàn fẹ́ kọ́ nìyàn nífẹ̀ẹ́ ọlọ́run wá ní bó ṣe máa ń ṣe ọ̀nà ló ti lóyún mo lóyún lọ́nà ni mo lóyún lọ́nà yes wàá ní lọ́nà torí pé bá ṣe kọ̀rìn àjò ẹ kó ṣe máa rí nìyẹn tó bá wá fẹ́ kó bẹ́ẹ̀ kalẹ̀ ọwọ́ ẹ̀rọ ẹni la fi ń tún wà ara ẹni ṣe ire yẹn tó o ti mú láàárọ̀ yẹn bí wọ́n ṣe fẹ́ mú tiẹ̀ nìyẹn aláàárọ̀ ò ní mú lọ́sàn-án lọ́sàn-án ò ní mú lálẹ́ màá dirí mi bíi tòdìrédè nìyí o lè dí kó má dàbí tàṣàkẹ́ tó o bá lọ fẹ́ ṣe ìyàwó fẹ́ ṣe gbá kó o tó dọlọ́mọ kó o tó dọlọ́kọ o lè má rí mú títí táyé máa fi parẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tán jápo fún ẹ tó gbà á pé wọ́n lolúwa ṣe lóore kó wá dojúkọ kó wá bẹ̀rẹ̀ sí ní tọ̀ pẹ̀lú àánú Elédùmarè wọ́n ń padà bọ̀ wá bẹ́ẹ̀ and àwọn tó ní pé ẹ fẹ́ tí a jẹ́ kinní kan Fatia jèrè orúkọ ọmọ Fatia níbi tí Wasiu Ayinde bí wọ́n ṣe jẹ́ dí garawa díbà sí àyẹn wọ́n tún wá jẹ́ bàbá tó nífẹ̀ẹ́ ọmọ ẹni tó máa ń mójútó ọmọ wọ́n lè ṣàbímọ máa wò láwọn ọ̀nà ibì kan fáwọn ẹlòmíì o but mostly wọ́n nífẹ̀ẹ́ ọmọ irú Àyìnjọlá tán forúkọ ẹ̀ sí bakery yẹn kí ni Fatia wà Fatia is a hard work she is a very hardworking woman Rapo is a very hardworking woman they both doing good they living good so kí la ní kò ṣe ni tí ò ṣe ni rí ṣé nítorí pọ́rọ́ ṣé kíní wọn gan ò ti ń wíìkì ní kíní wọn gan ti máa wíìkì mọ́tò kíní wọn gan ti máa wíìkì yóò máa tó di bọ́pẹ́ títí máa dé dùgbẹ́ ń sìn àwọn kíní tí ò ní lè dórí mọ́ níbi tán ti lòdì yẹn kíní wọn ò lè lè dórí mọ́ ojú là ń tà ní òbó wèrè òyàtọ̀ n tó kù lára bọ̀dà wá sí nìyẹn tẹ́ bá wà lọ wà bọ̀ n tó máa kù nìyẹn kíni ṣù ìyẹn lèèyàn kan wà ní dúró kó mójútó ọmọ ẹ̀ Fatia má jẹ́ ń gbọ́ ìrí yẹn ó jọbi tí pé yes ọkọ àti ìyàwó nì kì í ṣe pé ìyá ọlọ́mọ pé ọkọ mi ṣe ni ìyàwó mi ṣe ni kò ń ṣe ti ìyá ọlọ́mọ rárá that's why tí mo fi bẹ́ẹ̀ yọ ọkùnrin máa ṣe ohun tọkùnrin máa ṣe kò sí bó ṣe máa ṣe ọkùnrin máa ṣe ohun tó máa ṣe àbí olórí burúkú kọ̀ọ̀kan ni ọmọ ọlọ́mọ ọmọ àrídùnnú díje kúlẹ̀kì yẹn tí olóòṣì játijàti tó fẹ́ tí ò mọ iye ẹ̀ tó joyè pedophile ṣé kankan nìyẹn àbẹ́yàn kan ní Fẹ́mi doctor pedophile mo dúpẹ́ ọtọ́ yan Ọláoyè thank you ètò nìyẹn ìyá mi ṣéyàn kọ́ nìyẹn ọkùnrin máa ṣe ohun tó máa ṣe mo ní àbátẹnijẹ́ ni wọ́n bàbá mi ni wọ́n àwọn náà bí mi ẹ má bínú but ó gbọ́dọ̀ wo ṣe wọn o ohun tọ́lọ́run fún ẹni kò gbájúmọ́ Fatia gbájúmọ́ ohun tọ́lọ́run fún ẹ wọn bá ní kí ló wá lọ́dọ̀ wá sí tiẹ̀ yí ẹ o ó gbọ́dọ̀ jí wá sí ọkọ ẹ ó ní tèmi yé mi o tèmi yé mi bí mo ṣe ń ṣọmọ jẹ́jẹ́ tèmi yé mi gorodomu mi máa ń dẹrú elépo ni nígbà tí wàá kékeré ni máa ń sọ pé ọmọ kan lè bá mi sọ kinní kan ọmọ nísìnyí tọmọ bá ní hi mother tí bá ní hi how are you what happened over there what where I ní no I'm just asking o ọkàn béèrè náà ni I'm fine mo wà okay wọ́n tún dọ́gbọ́n máa tún béèrè nǹkan mi ó ti ń bọ́ sọ́wọ́ ọ̀kanra nìyẹn tèmi yé mi ìjọkùn mọ́ ọ̀pá ìjágbà máa ń kàn yàn ṣá mi ò dẹ̀ mọ̀ àgbà máa ń kàn yàn báyìí o àṣẹ gorodomu mi lè dẹrú elépo gorodomu mi lè ó dẹrú elépo nítorí mo fẹ́ rí ẹ̀yìn mi mo fẹ́ rí ọjọ́ ọ̀la mi bí ìyá Wàsíù ṣe rí ẹ̀yìn ẹ̀ bó ṣe rọ́jọ́ ọ̀la ẹ̀ kí wàhálà èmi àti yín kó má já sásán lórí ọmọ wàhálà wo dẹ̀ ní já sásán lágbára Ọlọ́run
à á jèrè ọmọ. Ìwọ tá a bá fún lóore ọ̀fẹ́ tó bá wà nílé ọkọ ẹ má ti da yìí bẹ̀rẹ̀ sí ní dẹrù sí títì o. Ìwọ tẹ́lẹ̀dùmarè bá dẹ̀ kádàrá pé ìwọ nìyá ìwọ ni bàbá mójútó má sàsùn péye má jẹ́ kíkà ṣe ẹ́ má jẹ́ kíkà súnmọ́ ẹ. Ó ní bá a ṣe ń ṣe o. Ṣe fẹ́ gbọ́ kọ́kọ́rọ́ ilé ayé ọwọ́ obìnrin ló wà. Ẹ bèrè lọ́wọ́ mi pé kí ni ìsọkúsọ tí mo sọ yẹn. Kọ́kọ́rọ́ ilé ayé ọwọ́ obìnrin ló wà. Níbi torí ibi tá a bá fẹ́ ṣí sí ni tá a bá ṣí sínú a ti mọ̀ pa ní ohun tá a fẹ́ dànù síta nìyẹn. Tá a bá ṣí síta a fẹ́ kó ohun tó wà ń ta wọlé ni. Nígbà púpọ̀ ẹ má jẹ́ ká joyè àkótílé dànù. Bẹ́ẹ̀ ni àṣẹ o àtẹ̀yìn náà ìyá mi. Ọjọ́ ọ̀la wa ló mátà. Ẹ wo ìlú tí wọ́n ti pa gbogbo àwọn ọmọ 700. Mo sunkún omi bọ́ lójú mi. Àwọn ọmọ tí wọn ò pa ń bí ẹ wo bí ayé wọn ṣe lọ. Mélòó la fẹ́ sọ, mélòó la máa ròyìn. Ó dùn mí pé orí aago tí mo fi ń sọ̀rọ̀ yìí ni mo sẹ́ndì fídíò kan sí ọmọ obìnrin kan tó wà ní orí social media tán ló ti lówó rí. Ó dùn mí mi ìmọ̀ mi bá tí ó ra sáré fi síbi tó lóun ti lówó rí. Ó ń kọ orin kan pé òun ṣẹbọ òun ṣoògùn òun fi kékeré ń ṣiṣẹ́ òun fi kékeré lówó òun gbẹ́bọ òun ṣoògùn ṣùgbọ́n òun ṣàṣejù. Ohun tó tojú bọ̀ òun ló yé. Ṣùgbọ́n ohun tí mo rò nígbà tí mo rí ni pé Olúwa má sọ wàhálà bí amọ̀dásán má sọ wàhálà wa dòfo. Ẹni tó bá ní irú ọmọkọ́mọ wo ni òyà níní rárá ni o. Àwọn ọmọ òde ìsìn yẹn nìyẹn. Ẹ fi ọgbọ́n embrace wọn kẹ́ ẹ lè bá mọ ibi tí wọ́n rìn sí. Ẹ fi ọgbọ́n gbà wọ́n kẹ́ ẹ lè bá wọn rìnrìn àjò. Kì í ṣe pé kẹ́ ẹ máa tẹ̀lé wọn kiri. Ojú tí abiyamọ ní ojú inú báyìí lejò fi ń gàgbọ́n. Ojú inú ni kẹ́ ẹ máa fi bá wọn rìnrìn àjò. Ẹ má sùn ẹ má wò ẹ má dúró ẹ dìde pẹ̀lú àwọn ọmọ yín ẹ bá àwọn ọmọ yín rìnrìn àjò nítorí ọ̀la yín. Èmi àti yín àjọ máa jókòó jẹun ayọ̀ ni. Àní jẹ̀kọ̀rọ̀ nínú ayé ọmọ. Ẹ ṣàìmọ̀ pẹ́yìn ìyá Wàsíù dá níjọ́ òkú ìyàṣẹ́ o. Alónírúurú gèlè láàrí. Bá ṣe máa lóríṣiríṣi agbádá ń jẹ́ òkú ìyàṣẹ́ o bẹ́ẹ̀ náà lè máa rí tara ṣẹ́wọ́ ọkùnrin dígarawa díbà sí à. Àwọn èèyàn kan wá ní bẹ́ẹ̀ wá sí ṣe kinní kan. Alhaji Wasiu Ayinde mo máa bá yín dúpẹ́. Ọjọ́ ń dogbó lọ. Ìyá yẹn dẹ̀ bá yín sọ̀rọ̀ ẹ gbọ́ o. Ẹ̀yin náà rárá wò pé kò burú. Ó tọ́nà lẹ́ẹ̀mọ náà dá ẹmú oúnjẹ ṣe ṣùgbọ́n tó kù síbì kan má jẹ́ kọjọ́ alẹ́ mi ráre. Alhaji Wasiu Ayinde ọjọ́ alẹ́ yín ò wà ní ráre. Ṣáàrí bẹ́ẹ̀ ṣe rọra tó àárín yẹn ẹ máa tó lọ bẹ́ẹ̀. Mo mọ̀ pé àwọn abiyamọ kù lẹ́yìn fún yín ṣùgbọ́n ẹ ṣe jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. Ọlá nǹkan kan ni nǹkan kan máa ń wò ọlá agini náà fi ń jó. Ìmísí atẹ́gùn nìrókò fi ń yè o. Ẹ wá ṣe jẹ́jẹ́. Mo mọ̀ pé abiyamọ kù nítorí pé abiyamọ kì í kú o. Abiyamọ kan kì í kú. Ìyá yín ò kú. Ìyá yín ò kú. Ìyá yín ò kú ṣùgbọ́n ẹ ṣe jẹ́jẹ́. Má ṣe bí ìyá ò lè jọ̀yà láyé. Má ṣe bí bàbá ò dẹ̀ lè jọ bí bàbá. Mọ̀ pé yìí náà jókòó sórí orí àpèrè àwọn àgbà
ẹ rí ibi táyé ìyá Wàsíù dáadé ibi tẹ́lẹ́kùn sunkún láláyọ̀ yọ ibẹ̀ lẹ́nìkan lè wà lórí social media tó ń jòwè rẹ ojoojúmọ́ ló fi ń ṣe wèrè ló fi ń ké mi ìrírú ẹkún yẹn rí níjọ́ tí délé ayé mi ìrírú ẹkún yẹn rí o gómìnà bọ̀rọ̀ máa ké pé ayé ìyá Wàsíù Àyìndé dá iṣẹ́ kékeré kọ́ ni iṣẹ́ tó ṣe èmi àtẹ̀yìn náà ẹ jẹ́ àgbìyànjú ẹ jẹ́ àgbìyànjú kò sí tó burú ẹ rí ṣẹ́rí ẹ máa wo nǹkan kan bẹ̀ yẹn o ṣẹ́tìrí ṣẹ́rí when the good was going the good still going the good was still going ó sì ń lọ bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kán tàn mí àti yín ẹ má jẹ́ kán fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ wọ́n sì ń fẹ́ra wọn ọkọ ti bẹ̀ ìyàwó ti bọ̀ quarantine sọ fún yín nìyẹn gbogbo ẹ̀kọ́ náà máa gbé sórí social media fún yín tẹ́ ẹ bá rí ẹ̀yin ni kẹ́ ẹ má sọ ọ́ dìjẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ má sọ ọ́ dèbù ẹ má sọ ọ́ di ohun tó jẹ́ pé ẹ máa fàbẹ̀ ń tó fashion ta ìjẹ́ títí lẹ́nu tọ́nà fún kọ̀ tí ò jẹ́ kó dúró níṣe ni ká mú nǹkan kan lónú ẹ̀ ohun tí mo mú lónú ọ̀rọ̀ Fatia ń ṣe kinní kan ń ṣe Alhaji Wàsíù ń ṣe òun lọ̀rọ̀ ya Wàsíù tó ṣoríire abiyamọ tó wo mọyè abiyamọ abọjá gbọ̀rọ̀ abiyamọ níjó ogún lé abiyamọ tí ò sùn tí ò tó gbé abiyamọ tó dọ́bù ọ̀já ẹ̀ gbogbo yín lẹ ní ìyá Wàsíù kú ìyá Wàsíù tó ọ̀já ilẹ̀ fún yàn ni pé kò burú níbi tí mo bá ṣẹ́ dé Àyìndé mo mọ̀ pẹ́sẹ̀ ẹ ti tẹ̀lé ọwọ́ ẹ ti tẹ́tí ṣùgbọ́n síbẹ̀ ikú kan kì í pẹ́ta lójú ràn nǹkan ò ní ṣe é wàá gbó wàá tọ́ nítorí pàlájì Wàsíù náà wá jẹ́ ọmọ ó jẹ́ ọmọ tó gbẹ̀yìn tẹ́yìn ṣe ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ni kélédùmarè ṣe gbogbo àwọn ọmọ wa fún wa láṣẹ Elédùmarè ẹ gbàgbé bó ṣe ń ṣe ìwà wọn ò dá rárá èmi mọ̀ wọ́n rí mi súnmọ́ wọn but mi láìkì wọn. àṣẹ kọ́lọ̀ ń foríjì màmá àṣẹ o àṣẹ wájú wọn á rọrùn ẹ̀yìn wọn ò ní bàjẹ́ ṣùgbọ́n síbẹ̀ àwọn àwòkọ́ṣe kọ̀ọ̀kan máa ń wà tá a gbọ́dọ̀ máa fi kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ fọ̀rọ̀ ya Wàsíù kọ́ wa àti Wàsíù Àyìndé ni wípé kí ó lè oríire ni o pé Fatia ẹgbẹ́ ayé ìyá Wàsíù ló dáa iṣẹ́ ìyá Wàsíù ló yọ kò jìyà yẹn lásán lórí Wàsíù kò ṣe lásán Wàsíù gbedé jòbòjòbò ó bá a gbà pé sọ́nà ẹ nìyẹn ẹ máa nìṣó ṣé wọ́n ti tẹ̀ lọ́mọ ẹ bẹ́ẹ̀ ṣé o ti ṣetán pẹ̀lú ẹ̀ láti dúró tì kò bá dá ká ṣe bẹ́ẹ̀ kò bá dá ká ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó fi ń ṣèyàn ẹ jẹ́ kán bú yín wọ́n máa bú wa ńgbà tán bú wa ń kọ́ wọn ò bú alátẹ̀dílẹ̀ ṣebí lórí ọmọ ni kọ́mọ wa ti yè tán ti yege tán bá wá yè tán bá wá yege tán ikú ò ní já wọn gbà mọ́ wa lọ́wọ́ àwa náà wà ní fikú ṣèrè jẹ́ àwa ní jore wa nínú sàárè àníjẹ́ lórí ìdùbúlẹ̀ àìsàn láṣẹ Elédùmarè kékeré bí àsálà òun làwa náà máa gbó la máa tọ́ la máa fọwọ́ páwú la máa fèrè kíjòbì torí pé ìrúnrógbó máa ń gbó ni o bórógbó ṣe dùn tó bó ṣe korò tó ẹ̀rí ọdún tó fi ń wò ikú ò dẹ́mi ẹ̀ légbodò òun lọmọ aráyé fi ń rí imú lò ikú ò ní dẹ́mi wa légbodò kò ní dẹ́mi àwọn ọmọ wa légbodò àṣẹ Elédùmarè. Emmanuela má bọkàn jẹ́ there is nothing anybody can do
even though èmi ò like kó gbọ́kọ ẹni tó mọ̀, èmi ò like, èmi ò fara mọ́, but bá ti wáyé pàrí láàrin kò sí nǹkan lè ṣe sí wọn náà dẹ̀ ti kọ́ ọba rẹ̀, ó ti gbọ́ kìlọ̀, ó dúró ṣọmọ jẹ́jẹ́ pé kó burú mi tún wá tún gbọ́dọ̀ kúrò kan máa bú mi torí wọ́n á bú àwọn pọ́fẹ́ lóhun o wọ́n kàn máa bú ẹ náà ni àwọn máa bú ẹ gbàdé bú ẹ ńgbà tá a mọ̀ ẹ̀rí ṣàmọ̀ ẹ̀rí ni ṣé o mọ̀ wá rí ni ọ̀fẹ́ lóhun ṣùgbọ́n ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn yẹ dìyẹ ó tún yóò dẹ̀ tún yẹ dìyẹ tọmọ ènìyàn ni ò dá rárá kò yẹ ìyẹn nìwọ náà ṣe gbọ́ ló ṣe gbà bó bá dẹ̀ tún ti fàlájì wá sí ilé apá ta ló dẹ̀ tó kù lẹ́yìn àdẹ̀tún fún àwọn dáńṣílé wa tó ná wọn lówó òun nìwọ náà ṣe gbà kámú pé wẹ́ mo ti kórí bọ̀ mo ti kórí bọ̀ ṣé kí n fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ìyẹn ò lè bó bá lọ bó bá bọ̀ ilé nìyàwó olórin ń jókòó sí ìyàwó olórin kì í nọrùn síta torí bó nọrùn wá kọ̀ yọrùn tọ́lá kọ̀ ni ibi tó rò pọ́n wà yẹn wọ́n ti kúrò mẹ́ wọ́n tún ti bẹ́ síbòmíì alárìnká ni wọ́n ìyẹn náà fi jẹ́ di garawa dìbà sí à àwọn dáńṣílé wa tó ń ná wọn lọ́wọ́ kiri iná nípòbìnrin ò bímọ fọ́kọ ìyẹn ò mí nípòbìnrin ò jèrè lọ́wọ́ ọkùnrin rárá ìfọkànbalẹ̀ lásán ara èrè kan ni bọ̀tù bó bá ṣe fúnra ẹ ni o bó bá ṣe fúnra ẹ ni ọ̀rọ̀ mi yìí dálé lórí pé ẹ̀yin abiyamọ ẹ mójútó àwọn ọmọ yín ẹ mójútó kò sẹ́ni tó máa bí tí ò ní rí wí kò sẹ́ni tí ò mú káyé ródòdó ṣùgbọ́n orí ńkọ́ orí agbénikù fọ́ọ̀ṣà àtètè níran ọlọ́kọ méjì ò ní dúró lórí ẹyọ kan ọlọ́kọ kan kò ní tẹ́kọ̀ kejì létí kò sí ohun tó dùn ẹ lè máa rí ibẹ̀ náà ló máa wà but my point is ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ yẹn ibi tílé ayé ń lọ yìí olúwa ò ní pa wá lẹ́kún a ò ní ṣiṣẹ́ dànù a ò ní ṣiṣẹ́ fáyé jẹ lórí àwọn ọmọ wa à ní ṣiṣẹ́ fáyé jẹ ẹ jẹ́ ká mójútó wọn ẹ jẹ́ ká bá wọn rìnrìn àjò ẹ jẹ́ ká máa fẹ̀mí darí ìrìn àjò wọn bí ìgbà tó jẹ́ pé a wà níwájú wọn wọ́n wà níwájú wa. àwọn eré ìgbà kékeré ẹ jẹ́ ká fi sí kékeré eré ìsìnyí táwọn ọmọ yẹn ṣe ń dàgbà ẹ jẹ́ ká máa bá wọn ṣeré dàgbà ká máa bá wọn rìnrìn àjò pẹ̀lú eré yẹn ká máa gbà bẹ́ẹ̀ ohun táyìn fẹ́ yẹn àwọn ò fẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ lo initiative ká lo làákàyè ká lo ọgbọ́n inú pé èmi ni mo bí ẹ wọ́n máa padà gbọ́ wọ́n máa gbà nítorí pé oríire la fẹ́ fún wọn a fẹ́ kàn ṣe oríire dandan dẹ̀ ní kàn ṣe oríire nígbà táwa náà fẹ́ jẹun ìdùnnú níkẹyìn táwa náà fẹ́ jèrè báyìí pé kíyàwó ọmọ wa dé kọ́kọ́ ọmọ wa dé pé grandma have you eaten grandma oh look at what I bought for you oh your daughter said kinní kan oh grandma ìyá ìtì ẹ̀dẹ̀ wa ní kinní kan okay nǹkan fẹ́ nìyẹn ọkọ ẹ̀ ń kọ́ ó mà wá ń lé mú ọkàn ó pé kí n tèèyà lọ́dọ̀ yín kí n wá wò yín ni pé kinní kan èmi àti yín ò ní ṣiṣẹ́ fáyé jẹ á jèrè ọmọ iṣẹ́ ọmọ á jiná fún wa jẹ àwọn ọmọ wa ò ní ya wèrè wọn ò ní sínwín ihun tó ń mu yẹn ayé ò ní tẹnu àwọn ọmọ wa bọ̀ kóró ìgbín tẹnu mọ́yọ̀ báyìí lódò kú ayé ò ní tẹnu àwọn ọmọ wa bọnú yọ̀ tó máa rán wọn sọ́run àjàǹtẹ́ mo bẹ̀ yín ni o ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n ká fọ̀rọ̀ ọlọ́rọ̀ ká fi kọ́ ìwà wù ẹ kàn jẹ́ ká múlò ní mo kàn rò ní pé oríire tí ìyá yìí ṣe èmi náà máa fẹ́ ṣe oríire bẹ́ẹ̀ láyé mi kẹ̀ nne mi lèmi náà mo fẹ́ ṣerú oríire yìí ó wù mí gbogbo adẹ̀ la máa ṣoríire gbogbo wa la máa jèrè ọmọ a ní fojú sunkún ọmọ a ní faragbàrúwẹ̀ iṣẹ́ ọmọ á jiná fún wa jẹ́ níjọ́ ọjọ́kọ̀ ẹ̀yẹ àwọn ọmọ wa a ní wà lórí ìdùbúlẹ̀ àìsàn a ní gbénú sà ẹni ẹlẹ́ni ò ní jókòó sórí àpèrè ayọ̀ èmi àti yín láṣẹ Elédùmarè ẹ jọ̀ọ́
ibi tílé ayé ń lọ yìí ó gba ká bá wọn rìnrìn àjò, ó gba ká mójútó. Ìgboro rẹ́rìn-ín, ayé ò bẹ́ nìkan kan dọ̀rẹ́ mọ́, bánú sọ má bẹ́nìyàn sọ, má sọ̀rìn àjò ayé ọmọ ẹ fẹ́ dà á, má fi ọmọ lẹ̀ fún ọ̀rẹ́. Bínú ti rí, bínú tí ẹ ṣe rí kọ́ ni tẹnìkejì ṣe rí o. Àwọ̀ fẹ́lẹ́ bonú òjá ríkun àṣebi. Bẹ́ẹ̀ ni ìkà kò jẹ́ ká mẹ́ni àbárìn, nítorí pé a ò fẹ́ finú wénú ká má bàa jẹ̀wọ̀. Ayé ò ní fún wa níwọ̀ jẹ, àní tẹnugbó bí ọwọ́ o, àní ṣubú ara, àní ṣubú ẹ̀mí. Alhaji Wasiu, congratulations to you one more time, nítorí pé tọmọ bá dàgbàdàgbà tó gbẹ̀yìn òbí ẹ̀, oríire ni fún. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu, síbẹ̀síbẹ̀ náà ipa tí wọ́n ń po ṣe ní ara ló fi ń san. Alimatu Shadia, abiyamọ tòótọ́, abiyamọ pàtàkì, ìyá àlùbáríkà, ọ̀run ẹ̀rẹ̀ o. Mo kí gbogbo ẹ̀yin abiyamọ pé ẹ ṣé, ẹ kú àbápè mi lálẹ́ yìí. A ò jọ ní wọlé dòkú, a ò ní wọlé daláàbọ̀ ara, a ò ní tójú oorun dojú kú. Gbogbo àwa tá a wà nírìn àjò, ẹni tá a dágbére ìrìn àjò fún kò máa ní mọ bí tá a lọ pẹ̀lú ìbànújẹ́. Ológìní lọmọdé ń toko èṣìṣì bọ̀ o, bá a ti ń lọ rè a máa bọ̀ rè o, àwa ní kú sọ́nà bí èéfín. Gbogbo àwọn ọmọ wa tó wà nírìn àjò wọn á dé wá bá wa láyọ̀. Àwọn tó wà nínú ilé pẹ̀lú wa, ikú ò ní já wọn gbà mọ́ wa lọ́wọ́. Àní gbénu yàrá wòran, bẹ́ẹ̀ la àní náwó òdì, àní sáré òdì lórí ẹnì kankan láṣẹ Elédùmarè. Àwa ní tẹ́nítìkà, ìkà ò ní ṣòro wa, gbogbo ayé ò ní lò fún wa jò. Wá gbà lórúkọ tán pajá o. Ayé ò ní pè wá pa tọmọtọmọ, tẹbí tará, tọ̀rẹ́tọ̀rẹ́, tọkọtọkọ, tayátayá láṣẹ Elédùmarè. Mo dúpẹ́ pé ẹ kú àbápè mi lálẹ́ yìí, ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ bá mi love fídíò yìí, ẹ bá mi love kẹ́ like. Ẹ má sọ pé nítorí ìsọkúsọ ni mo sọ o, pé gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn sọ tó ní làákàyè eléyìí ò tiẹ̀ ní brain ní tiẹ̀, ó kàn wọ́n máa sọ̀sọkúsọ ṣá. Ẹ má máa wò bẹ́ẹ̀, ẹ kàn bá mi share fídíò yìí, ẹ bá mi love ẹ̀. Báwo ni ò bá ṣe rí tí ìbá ṣe pé olóríire ni ìyá Wasiu Ayinde, ẹ mọ̀ olóríire ni. Ẹ bá mi love fídíò yìí kẹ́ like, ẹ share ẹ̀. Gbogbo wa náà la máa jèrè, àwa náà máa dàgbà, a máa dògbó, a máa fọwọ́ páwó, a máa fẹ́rìgì jóbi. I love you so much. I love all of you. Akíntọ́lá, mo dúpẹ́ ìyá mi, thank you so much. I love all of you. Àrẹ́bọbìnrin olókun ìyá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Sísà mi Tóyìn, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà, ẹ ṣé mo dúpẹ́. Ìṣọ́ máa jiná fún wa jẹ, ọ̀rọ̀ wa dayọ̀, àní jẹ̀kọ̀rọ̀, a ò ní rí ìpọ́njú, ìpọ́njú ò ní wọlé tọ̀ wá lágbára Elédùmarè. Ìjì ìbànújẹ́ ò ní jà wá tọmọtọmọ lágbára dániwáyé. Ìṣẹ̀dá àwọn ọmọ yẹn ò wá ní gbàbọ̀dé, lágbára Elédùmarè. Ìṣẹ̀dá àwọn ọmọ wa ò ní gbàbọ̀dé lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. God bless all of you. Can you wonderful night. Good night. Ìwọ ọ̀rọ̀ ẹ ju bí yé lọ bí bá tó ṣe lọ àtúnjẹ́ kí a gbọ́.